Ta ni wọ́? Táìsí ni. Ẹ̀mí ju bàbá ńlá kú bàbá rẹ lọ. Ṣọ̀pọ̀lọ́ ní ọ̀pá ọ́. Ṣọ̀pọ̀lọ́ ní ọ̀pá rẹ náà. Àgádágodo tó mú dání tọ́lọ́ náà fi mú Ṣàngó. Ó yẹ kó ti mọ̀ fàgádágodo wọ́n lànà mọ́ lọ́wọ́. Ó lànà ní ààyè mi mọ́ sọ bẹ́ẹ̀. Bàbá rẹ lànà. Sórí yìí. Ẹ má lórí ilé bàbá mi o, labalábá tó bá foná dá aṣọ rẹ̀ ó gbiná. Àwòdì tó lóun ó jẹ fún àkàrà. Ogun ń bọ̀. Ọmọ olóyè Gbàdàmọ́sí ni ọ́ kí n bọ́ gbé báàgì. Ṣé o lè bá mi gbé báàgì mi? Ṣé tó wà ní gbogbo yẹn? Ó ti tọ́ka nínú mọ́lẹ̀ dandan ni kò rí jẹ́ ẹ̀fọ̀yàfà. Ṣé ní Kúmọ́lúkà wá ń sọ̀rọ̀ rẹ̀? Ọmọ líle ni ológun bíi. Ẹni tó jí tó mú ọmọ tèmi tó jí gbé tó lọ sọ dàdé òun lọ dàgbéyàwó lóye o. Ewé àkókò kọ́ yìí ó sì wù mí kí n fi ewé àkókò dára. Dára kò tiẹ̀ sọ́ di yán. Àbí àtẹ̀kùsí. Bẹ́ẹ̀ni àti ẹran pẹ́. Bàbá olóyè. Ayé ti pa kádàrá ọmọ òun dà. Wọ́n ti sọ ọmọ yín dẹ̀dí ẹ̀. Ọmọ mi. Bẹ́ẹ̀ mo wí. Ọmọ tó sọdá díẹ̀ wọ́n ti ń wà. Bàbá mi, àbí kúkú sọnù òun dà wàyàbá ni. Kí n sọ́de jù kó sì rí wọgbó. Báyìí. Ẹ má wádìí ohun tí ò sọ nìkan. Ṣé irú ọmọ tẹ́ ẹ ní wọ́n sọ dáadé ẹ yìí? Wọ́n ti pàwọ́ ẹ̀dá o. Wọ́n ti sọ dológbò. Àwọn èèyàn ní ibẹ̀ tí wọ́n kàn kọ́ lé kalẹ̀ lásán tí wọn ò gbé bẹ̀. Ìlú lè ló lẹ kí agbélé wọn kó. Ẹ jẹ́ mójú kú ọmọ ilẹ̀ kan so tí mo jogún lọ́wọ́ ọ̀ràn mi nù. Ó sì ní gbogbo ẹbí mi ń wò lójú. Ẹ̀mí èèyàn tọwọ́ mi bọ́ rí. Bẹ́ẹ̀ ni ọ̀dàlẹ̀ ẹ̀rọ wá tọwọ́ mi bọ́ kò ní ẹ̀wọ̀. Nǹkan fi ń ṣèríran oòrùn ní bí o. Kò ní dá báwọn tó kọ́ nípa àwọn tó kọ́ ní kíkí odù wọn ní jèrè. Ṣé mọ̀ pé mo ti sọ fún yín? Ẹ̀yin ò ń dá mi láàárín ìṣẹ́jú kan ń pàlú ìran. Di ọjọ́ wẹ́dì yẹn gangan èmi máa pàtó o. I love you so much. Please marry me, and I promise you I will never do this again. Please just say yes. And I said yes. Èmi dá fún Raymond, ayé ò ní dá. Ṣé o ti drop àwọn ọ̀wà yìí ni àbó ṣe fẹ́ continue? Ṣé gbogbo nǹkan tó bá fẹ́ máa ṣe fún ẹ? Mo kọ́ ló fẹ́ ṣègbéyàwó lọ́la ni. Tó bá jẹ́ pé torí ìgbéyàwó ló ṣe ní stay forever, mo lè cancel ìgbéyàwó torí tiẹ̀. Ọkùnrin tó fẹ́ ṣègbéyàwó kó sì cancel wedding kó sì lóhùn ṣe mọ́ kó fẹ́ wà pẹ̀lú rẹ̀ sábẹ́ ọ̀rọ̀ dùn tó yùn náà. Kí ló ṣẹlẹ̀ dábì lóhùn tí bá ti sọ̀rọ̀ kọ́ bá dábì lóhùn? Kí ló ṣẹlẹ̀? Calm. Sọ́ra mọ́tò àwọn ọmọ gidi ló ti ní sẹ́fì. Sherry, HIV is not the end of it. You can live as long as you want. Èwo nínú yín ló kó sweet ran customer mi. Sherry, gbogbo wọn kò sẹ́ni tí ò lárùn lára. Àjọmọ̀ Raymond. Ṣé o mọ orúkọ ẹ ní? Raymond jákòjákò, ọ̀ṣọ́mọ gbọ́mọgbìn, lámọ jẹmọ. I am a married man. Stop calling. Ẹjọ́, èwo náà àwọn bá ìgbọ̀ngàn olóògbé lọ. Ọkọ̀ ìyàwó ló gbé. Màá wá gbẹnu sí Mike. Màá wá sọ fún ọ pé ojú mi rí tó. Do you think I can move on without you? Why can't you? I can't. Why? I have cancelled the wedding. Mi ò ṣe wedding mọ́. Torí ọmọ ni mò ń ṣe ṣiṣẹ́ torí ọmọ ni. Nítorí ọmọ mi ni mò ń ṣe ṣiṣẹ́ torí ọmọ ni. Iṣẹ́ tí mo bá ṣe lówùúrọ̀ lọ́sàn-án torí ọmọ ni. Èrè tí mo bá jẹ lọ́jọ́ alẹ́. Èrè
bọ́ mọ́mọ́ mi lọ́wọ́. Èrè ọmọ ọmọ mi dàgbà kọ́dọ̀ lórí rẹ̀. Èrè ọmọ ni. Kí lè lè bá ẹ? Kí ni ráìsì tí màmí tún gbé wá báyìí? Ta ló sọ pé òun fẹ́ jẹ ráìsì? Ṣé mo sọ fún wọn pé mi jẹ ráìsì? Wọ́n máa jẹ ráìsì every time láì ṣe yẹ. Ọkọ mi, mo tó wà nílé náà ni mo ní kí n kàn sáré bẹ́ẹ̀ ṣe pé kó má finú òfìfo lọ sí lẹ́sìn tó ń lọ. Tó bá dé màá fẹ́ ṣe nǹkan mi ilé. Mami, mo ti bínú. Ẹ má sọ pé kí n má bínú. Mo ti bínú every time. Mo sọ fún yín, mo ní mo fẹ́ bínú. Èrè jẹ́ kí n má bínú báyìí. Mo ní mo jẹ ráìsì, ṣé dandan ni? Mo jẹ ráìsì. Ọmọ tó kẹ́ mi ọ̀wọ́n o, yọ̀wọ́ máma inú ọmọ tó kẹ́ má bínú ọkọ mi. Má bínú tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Mo ní mo jẹ ráìsì. Bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. Mo jẹ ráìsì. Bẹ́ẹ̀ ṣe kó gbogbo àwọn aṣọ mi tẹ̀fọ̀ tí ò mọ̀. Ẹ tún lọ gba sídìí olójúkọ ẹ̀gbẹ́ lójú méjì. Kò túmọ̀ náà gbogbo èlò dọ̀tí sínú ilé yẹn. Ẹ kọ́ máa ṣe kó tó máa jẹ́ kí ọmọ àkùrọ̀. Mo ní mo jẹ ráìsì, ẹ lọ gbé ráìsì wá. Kí ni kí n fi ṣe? Bébí bá fọṣọ tí ó mọ̀ sí dídẹ̀ ń gbìyànjú ó fọmọ wo ọ̀dà tí ò bá fọmọ tó tiẹ̀ máa kó fúnra ra mi máa jókòó tì máa fọ dáadáa kó tó dé wà nípò máa mú. Ṣé ń gbọ́ kọ́tẹ́ yín náà? Mo sọ fún yín pàṣọ ò mọ̀ ẹ ló ń gbìyànjú. Kí ni tèmi? Ṣebí káṣọ tèmi ti mọ́ ni kí ló kàn mí pẹ̀lú ń gbìyànjú? Mo ti ní màá fọ fún ẹ máa fọ fún ẹ Àríkẹ́ ọmọ tó kẹ́ mi ọ̀dà jẹ́ eléyìí tó bá máa fi dé èyí tó wù ẹ́ yẹn màá ti ṣe sílẹ̀ fún ẹ o ti gbọ́. Ta ló sọ fún mi pé mo fẹ́ lọ lẹ́sìn? Èmi ò lọ lẹ́sìn mọ́. O lọ lẹ́sìn mọ́? Má ṣe bẹ́ẹ̀ o lọ lẹ́sìn o ìwé ṣe kókó o wọ́n ní bí sọ ìyá ò bá rùn ó yẹ kí tọmọ ta sánsán ìran mẹ́ta ò kí n tó ṣì mi ò kà ni mo ṣe ń sáré kó ka o òun mo ṣe ń gbìyànjú o. Màmá rò àmọ́ ráìsì mi ì jẹ spaghetti mo fẹ́ jẹ mi ì jẹ ráìsì. Wàá tún máa rò ó ní ọmọ tó kẹ́ kódà ṣé ìyẹn ló fẹ́ jẹ ṣé kí n gbé lẹ́yìn. Ègbè mo ní mi jẹ. Òun náà mo fẹ́ gbé ọmọ tó kẹ́ bí má bí kódà mo ń bọ̀. Torí ọmọ ni mo ṣe ṣiṣẹ́ torí ọmọ ni. Nítorí ọmọ mi ni mo ṣe ṣiṣẹ́ torí ọmọ ni. Ṣé tèmi máa pàrọ̀ fún ẹ? Kí ni yóò yé mi o? Kò yé mi o. Gbogbo calculation yóò tiẹ̀ ṣe kí ni? A ṣe máa dúró díẹ̀. Gbogbo bàbá ìlà máa dúró díẹ̀ every time. Ṣé wọ́n nìkan ni? Ṣé mi ní ṣiṣẹ́ ni? Iṣẹ́ kí ni ìwọ náà ń ṣe? Iṣẹ́ kí ló ń ṣe? Bóyá mo kí n máa bá màá mi ṣiṣẹ́ ilé tí má dé ṣe tán máa bá wọn kiri ọjà. Pẹ̀lẹ́ o. Can you imagine? Wàá kiri. Ọlọ́run má jẹ́ kí erin kan tèmi máa fi kiri. Èmi tó jẹ́ pé mọ́ èmi ló máa ṣe everything fún mi. Wọ́n máa dáná, wọ́n máa fọṣọ, wọ́n máa ṣe everything fún mi. Wọ́n máa ṣe everything fẹ́. Tó bá ń ṣe everything fẹ́, ṣọ́ máa ṣe everything fún òun náà ni. Jọ̀dún náà ṣé ká dọ́gba ni? Ìkà ò dọ́gba mẹ́n. Èmi ìmọ̀ yẹn tí ká ò bá dọ́gba kí ló dé tẹ̀ ṣe fi blade kẹ́ fi gé kó dọ́gba. Mi ìmọ̀ kan tó kàn inú ọ̀rọ̀ tí ẹ dẹ̀ wà lára ẹ. Èmi. Bẹ́ẹ̀ ni ìwọ ni tí ẹ wà lára ẹ cause mo rántí last time tí mo wá sílé yín tí mọ́mì yín fún yín ní rice mọ́mì ẹ̀ wọ́n fún ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ìwọ àtàwọn àbúrò ẹ̀ ní rice wọ́n wá fún yín lẹ́ran kan kẹ́ fi jẹ rice ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ pín ó wá sọ pé kémi wá jẹnu ẹran who does that. Tókẹ́ èmi mà ló ń bá wí jọdún ọ̀nà tó bá fún wa lẹ́ran kan ká pín kí ni tiẹ̀ ń bẹ̀ tó bá mọ̀ pé ò jẹ ò ní jẹ wá tí dáàdì tiẹ̀ bá ń tẹran dáàdì tèmi ò tẹran èmi ò dẹ̀ ń ṣọmọ olówó ó ti yé ẹ torí mo mọ̀ pé mi ká ní mo mọ̀ pé ó fẹ́ bú mi ní mi tiẹ̀ ní pé ẹ̀ kó wá jẹun tó bá fẹ́ sọ̀rọ̀ bá sọ̀rọ̀ sí mi dẹ̀ má sọ pé last time tó wá sílé wa ṣé ìgbà tábà lówó ẹran méjì ṣé ká lọ jalè àbí ká lọ jalè kí ni tiẹ̀ ìwọ tí dáàdì ẹ jẹ́ alápàtà ó rí ọmọ ẹlẹ́ran. Rẹ̀mí mi ò ní láti rí orúkọ ẹ kí n tó mọ̀ pé wọ́n lọ notebook yìí Rẹ̀mí wo nóòtẹ̀ kí ni mo sọ fún ìpàdé tí wo nóòtì àwọn other students wo nóòtì tiẹ̀ wo nóòtì bó ṣe jágálajàlá. Ilé ìparí lẹ́nu ẹ̀sà ọgbẹ́ ẹ̀sà nǹkan tó ṣẹlẹ̀ ní pé wọ́n fún mi lówó nóòtì mi ní last week yẹn mo fẹ́ lọ ra nóòtì yẹn báyìí ní ìmọ̀ bówó yẹn bọ́ ṣe jí mọ́ mi lára ó ń jí owó yẹn. Ewu ẹ má dárí mi lóhùn gbogbo owó tó máa ń fi pátá nílé báyìí ìjẹkújẹ ló máa fi ń jẹ àtàdá dọ́ńkù à. ẹ ṣe àtẹjá dídí náà mo máa ń jẹjá dídí dáadáa. ṣoṣoojú ẹ ń parọ́ nǹkan tó ẹ má dá wọn lówó ń parọ́ mọ́ mi ni o. Rẹ̀mí tó bá yá máa excuse me sir pẹ̀sàrí tọ́lẹ̀tì excuse me sir pẹ̀sàrí tọ́lẹ̀tì jẹkújẹ ni ò jẹ. inú ló ń rún mi tí mo fi ń tọ́lẹ̀tì. mi ò fẹ́ rí ẹ́ class lọ́la tó bá ti mú àndá notebook wa.
Will you keep short? Mo notice pé assignment you complete. Can you submit assignment? I submitted my assignment, sir. Now sit down. Ẹ máa ṣe kámi kiri. Òun ni ẹ ló ń fa gbogbo ara jókòó pẹ̀lú ọmọ tí ò tó ẹ. You know, I mean, let's sit down. Actually, sir, mo ti ṣe lẹ́ẹ̀mejì. But mo suspect pé racist na people in. With all my efforts, wọ́n ní mo gba 24. Black man. Keep quiet. Yes, sir. First time tell me ma ṣe jam. Ṣé mo ìgbà tí èmi kọ́kọ́ ṣe yẹn? Mi ò béèrè ẹjọ́ lọ́wọ́ yín. Sorry sir, ṣe rí rẹ̀mí tí ẹ̀ ń wo ó ti ṣe jam tó ẹ̀mejì. Ẹlẹ́ẹ̀kẹta ni mọ́mí ẹ̀ wá ní pé àwọn ò ní choice pé tó bá ti fail báyìí àwọn ò ní rán lọ school. Ẹjọ́ sọ ló ṣe sí náà right sir. Kí ló dé tí gbogbo yín dẹ̀ ń pa ìwọlé mi lórí báyìí? Ẹ wo mi kọ́ mi ṣe kọ́kọ́ fún gbogbo wọn dẹ̀ pa gan. Kí ló dé? Sorry sir. Omotoke, where is your assignment? Thank you, sir. God bless you, sir. The thing is, last week, sir, that mo délé, bí ń pa mí, like ebi yẹn ń pa mí gan, inú ti wá ń lọ mi. So tí mo ṣe délé, mo kàn sáré, mo lọ jẹun ni mo wá drop báàgì mi síta. So ìgbà tí màá fi jẹun tán tí màá fi padà bọ́ta, mo rí báàgì mi mọ́. Ẹ dẹ̀ máa wá wò ó, mo dẹ̀ sọ fún mọ́ẹ̀mí, mo sọ fún mọ́ẹ̀mí kó bá mi gbé báàgì mi o. Are you okay? Sorry, sir. Mo sọ fún mọ́ẹ̀mí kó bá mi gbé báàgì, mọ́ẹ̀mí wọn ò kí ń gbọ́rọ̀. Mo sọ fún kó bá mi gbé báàgì mi, wọn ò bá mi gbé. Wọn ò bá mi gbé, ìgbà tí màá fi bọ́ta, mo wá rí báàgì mi mọ́. Ẹ̀wọ̀n mọ́mí ẹ̀ ló máa ń bá ṣe fún mi. Akẹ́bàjẹ́ wọ́n kẹ́bàjẹ́. Omotoke, I want to ask you a simple question. Ṣé mọ́mí ẹ ló ń tẹ̀lé wá sí lesson? No, sir. Tó orí ẹ bá pé tí orí ẹ bá pé tó bá ní sense wà mọ̀ kó yẹ kó ṣe assignment ẹ fún ara kó ṣe délé yẹ kó ti ṣe assignment. Stop ẹ mi ṣó pé lágbàndé o. Nà in fact níyà kò tẹ bá níyà ní lanu yín gbàgà lágbárí yín kẹ́ máa fi mọ́ èmi báyẹn ẹ kàn pé mọ́mí ẹ ìjà ẹ kíní kan kì í ṣe wà ókè. Àti kò mo ti rojọ́ mo ti explain like mo come down to your level mo explain fún yín mi ìbá yín pariwo mo rán bá yín sọ ṣé ẹ understand ni ṣé ẹ lọ́pọlọ tẹ máa fi gbé ni ṣe bí títà nìyẹn. Mo wá ń ṣàlàyé fún yín wá ṣe bẹ́ẹ̀ tí ò gbé wá sọ pé mọ́ èmi tó jẹ́ pé tí bá ti ń bọ̀ nílé sọ wọ́n máa fún mi lówó wọ́n máa ní kí n fún yín torí pé ẹ̀rí nǹkan jẹ. No wonder. Ẹni tó bá tún sọ ó máa pa sán ni. Mi mọ̀ pé tíṣà rẹ̀ jẹ́ lẹ́tọ́rà mo pè yẹn ó bẹ́ ṣe ẹjọ́ jáàmù mi mọ̀ assignment wèrè tẹ́ni kí wọ́n máa sọ mí ti káàkiri bọ́ ṣe assignment ló fẹ́ fún mi ní result jáàmù ni àbá assignment ló fẹ́ fún mi ní admission ni. Joshua lẹ́gbẹ̀ẹ́ lónìí. Okay. Ṣé báwo fẹ́ lè lọ́rọ̀ lè tẹ̀sán? Ọ̀pọ̀ àyọ̀fẹ́. Sorry, sir. Ọmọ tá ò tọ́ àfiniṣẹ̀ sí lálẹ́. Àbẹ́ẹ̀ ríṣẹ́ ike ló ń jò yìí ọwọ́ sídí ló ti máa jò ṣẹ́ẹ̀rí ẹbí nǹkan bá bàjẹ́ á ní kó máa sọ kò ní sọ kò burú. Ọmọtókẹ́ kí ló dé kí ló ń wá lé ń wò yìí. Ìbí tíṣà rádaràda yẹn ni ó kàn sọ̀rọ̀ sí mi ẹni àwọn kan dárúkọ mọ́ ẹ̀mí wọ́n sọ̀rọ̀ sí mi lórí kíni lórí pé mi ò submit assignment mo dẹ̀ ṣàlàyé fún wọn pé ọjọ́ last week Friday tí mo délé o wọ́n jí báàgì mi gbé ni o bí mo ṣe gbé síta mami ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ̀yin lẹ fà ṣé mo pé ẹ̀yin lẹ fà ṣé mo pé bí mo ṣe gbé báàgì mi lẹ̀ tí mo fẹ́ lọ jẹun mo sọ fún yín mo ní kẹ́ gbé báàgì yẹn o kẹ́ gbé wọlé ẹ̀ gbé ẹ jẹ́ kan jí gbé ẹ wá jẹ́ kí tíṣà kan máa sọ̀rọ̀ sí mi. Ó wá ń sọ̀rọ̀ sí ẹ. Ó sọ̀rọ̀ sí mi. Ó tún sọ̀rọ̀ sí mi ìyá ẹ̀ náà. Bẹ́ẹ̀ni. Kò ṣe dáadáa tó bá jẹ́ni tó ọpọlọ ẹ̀ pé ni kí ló wà nù pé àwọn ti jí báàgì mi lọ ẹbí àjẹ assignment àbí kí ló pè àjẹ fún ẹ ní ẹbí ìwé lẹ máa fi ṣe
á dẹ̀ fún ẹ̀wọ̀n èmi. mo sọ fún wọn mo tún jẹ́ kó yé wọn gan pé tí màá ń ṣẹ̀yìn gan tẹ máa ń fún mi lówó kí n fún wọn kó fi jẹun ṣọ́rọ̀ oúnjẹ jẹ ni wọ́n wá ń sọ̀rọ̀ sí mi àmọ́ ẹ̀yin lẹ fà á o. o sọ bẹ́ẹ̀ fún. mo sọ bẹ́ẹ̀ fún. o sọ bẹ́ẹ̀ fún tíṣà. mo sọ fún. orí ẹ̀ ti pé jù o ti mọ ohun tó ń ṣe jù òun ni ò ní ọpọlọ tó ń rò lẹ́ni tí mò ń fowó ránṣẹ́ sí owó fílẹ̀ tó ti gbọ́ máa wò o ti dé báyìí o ti dé. ṣé nítorí pé ẹ ṣe assignment àbí àkìlò pé ṣé ìyẹn ló ṣe wálé ẹ wálé. lémi kò lémi o èmi lèmi kúrò ń bẹ̀ o èmi lèmi jáde kò lémi wálé. ọmọ kan ní ẹ ebi òun bímọ àrìndín ọmọ tó mọ ohun tó tọ́ tó mọ ohun tó yẹ òun ni ẹ ó gbé dání gan ìwọ máa wò ó tiẹ̀ kò sí wàhálà. wọ́n mi kí ló wà nílẹ̀ báyìí kí ni mo fẹ́ jẹ ẹ mọ̀ pé oúnjẹ tẹ̀sí láàárọ̀ mo sọ fún yín mo ní mi ò láìkẹ́ mi jẹun kúrò kí ni mo fẹ́ jẹ kí lẹ sè. ó sọ bẹ́ẹ̀ àmọ́ wọ́n ló tètè dé o mo ní ti bá ṣe tí mò ń ṣe tán kí n sáré lọ́jà kí n lọ ra nǹkan tí mo mọ̀ kó fẹ́ràn kí n fi ṣe kinní fún ẹ pé ó dé báyìí. ẹ kò máa jẹ́ kí n máa bínú kí ni mo fẹ́ jẹ báyìí. ọmọ tó kẹ́ ọmọ tó kẹ́ mo ti gbómi síbí ọkọ mi dẹ́n sáré lọ rà ṣó ti gbọ́ máa mú owó náà dẹ́n gbòmí wọlé kí n mú owó dẹ́n gbòmí wọlé kí n mú owó. àfiniṣẹ̀sìn lálẹ́ òbí ẹ̀tọ́ ọmọ táwọn àfiniṣẹ̀sìn. èmi fo ti gbóríire lásán mo máa ń gíràpù ẹ̀ ní oríire dàbí copy grab your copy now. Hello ọ̀ ń gbọ́ mi o sì gbé kọ́lù o sì ṣe bí ẹni pọ̀ ọ̀gbọ́n sọ́ọ̀rọ̀ ọ̀gbọ́n ni hello kí n mọ̀ sọ láàsì ọ̀gbẹ́ni sóò ló gbóhùn mi mọ̀ sọ láàsì jẹ́ ọ̀gbẹ́ni single 190 tí mo ní kọ́ ta o ti ta normal o ti ta wọ́n sọ fún mi pé mi tẹ̀ fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ o ti ta normal o ti ta o ayé wa ò ní ta o o ti wá wá báyìí ọ̀gbẹ́ni o ti ta o ti gbádà kú mọ́ wáìnì mi o ọ̀gbẹ́ni o ti ta o ìgbà mo ti ń ta tẹ́sẹ̀ kan wá ń kọ́ tí mò ń san gbèsè létà tó sọ pé kí n wá san ìtọ́ ta tí ọ̀jẹ́ ọ̀gbẹ́ni o ti ta o ọ̀gbẹ́ni mo ti ń bọ̀ o èmi èfo tí gbóríire mo mọ̀ kó ti wá o èmi èfo tí gbọ́ mo máa ń gíràpù ẹ̀ ní kọ́pì mi lórí ire sọ́ǹgbọ́ gbogbo tí mò ń sọ ọ̀gbẹ́ni fọsẹ́sàn mo wà dákun o ṣeun èmi ègbóríire nìkan kọ́pì mi ní sẹ́ẹ̀. So now that things were prepared for everything, let me just go. Baby, má ṣe bẹ́yẹn má fìyà méjì jẹ mí náà ó ṣe ń ṣe báyìí ó ní pé oúnjẹ kan ló gbé wá sí i. ìwọ tó jókòó fún rẹ oúnjẹ kan ní ẹ ti bá jó oúnjẹ ìtàn kí n fún oúnjẹ kí n tún fi sẹ́mẹ̀. Oh serious mo kàn ní kí n sáré gbé wá fún ẹ̀nà ọ̀rẹ́ mi ń dúró dè mí ìtajú máa bọ̀. Má ṣe bẹ́ẹ̀ ó mọ nǹkan máa fast track gan kó tá a máa ṣe rè dákì tó dà ní. Ìwọ máa sáré yín tì mí kó tí ń bọ̀ èmi náà máa pàdé ẹ ní kọ́nà fásitì dàgbà èmi náà máa dà straight ní ní pé ẹ má fò ó. ní wọ quickie ni. fasting ni ní wọ tó yẹ pé ká má ti bọ̀ṣọ ni ó máa ṣe bíi pé kókó parẹ́ lé lórí ni mi ò ṣe o kò ń yá ẹ̀bùn. bíbí ọmọ kan mo ti change 2 minutes man ní sí ní 2 minutes. má ṣe báyìí. ò ní sẹ́ẹ̀sì o. mi ń ṣe mí yóò dá kan ok so o fẹ́ kí n fọwọ́ kún ṣé o yá jẹ́ máa dà báyìí pé kí n máa dà báyìí. my daughter. ọmọ mi. onítèmi sexy babe ọmọ mi tó kí níwájú tó kí lẹ́yìn fún option kí ló dé tó máa lójú tó ọmọ tó tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ ọmọ tí ṣe é pé ọmọ tó sex ẹ̀rọ tó jẹ́ pé tí yóò bá bù yàn ní jẹ́ tán nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. bí ìgbàgbọ́ tó bá dé orí ọ̀rẹ́ mi ò ní tìjú máa gbé iṣẹ́ tó pọ̀ tí mo máa tìjú orí ọ̀rẹ́ máa kú síbẹ̀ ni máa tá tọ́ bí owó jáde máa ná tọ́ bí owó gbọ́jú o èmi wọn náà lọ́kùnkùn kan bá wojú ẹ̀ ara máa pààyàn. àwọn ìyá yín kò fi pé ẹ máa jẹ́ kílẹ̀ ìṣúkẹ́ tó bọ́. má bínú má bínú wèrè wo ló ń sọ ó dé dá mi jókòó síbi látara ṣó ti gbàgbé pà ń lọ bìkan ni. ẹ má bínú ẹrù yín tó fúyẹ́ náà wọ́n á jẹ́ kó wúwo. ìwọ náà máa ń fọkọ ó pé kò yí máa mú ọ̀rẹ́ wá síbi báyìí kí ló ń ṣe. ṣe bí à ń jáde ni tó bá ń ṣe oúnjẹ tí mo sáré gbé wá fún ẹ ṣó yẹ kí ìwọ náà kí mi mọ́ lẹ́nu lé. ewu tó dé ipò àfi kí n máa tọ́jú ewu ní gbogbo ìgbà. mo ṣe pàǹtí mo ṣe nice á ń pè mú lọ ní ṣépò yìí lásán mi lè máa fẹ́ràn yàn rádaràdá báyìí. ṣé sóyè tàbí yí díẹ̀díẹ̀ náà child abuse wà wò ni.
ni gbogbo eléyìí báyìí àti Sidi? Kí ló dé tẹ́ máa ń ṣe bí ẹni tó rí ẹ̀ ò pé báyìí? Gbogbo nǹkan tí yín lódì ní bá a dẹ̀ sọ̀rọ̀ báyìí wọ́n níyàn sọ̀rọ̀ ságbàlagbà ìyàn ń ṣe kinní kan. Ẹ sọ ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni pé omi kékeré nu dúrọ́ọ̀mù ìlàjì ńlẹ̀ńlẹ̀ mẹ́bí kó mi ti kún náà ni mẹ́bí kì í sáà ti pọn mi kó kún ni mo lè pọn fọ́jọ́ 10 kó sáà ti kún ni mo lè gbúdọ̀ rúbọ ilẹ̀ kí n máa domi fúnlẹ̀ náà. Èmi ò mọ̀ mi mọ̀ pé kó mi ti kún ni mi mọ̀ pé kó mi ti kún ni kí ẹ ṣàlàyé fún mi torí awíbà yẹn ní kó mi tètè kan ni tó mi ẹ lè pọn fọ́jọ́ 10 ṣé èmi mò ń bá yín gbowó yín ni kìdẹ̀ ń ṣẹ̀bì yín mi rí yín bù wàláì mi rí yín bù. Táwa lọ bú. Mọ́ èmi ni mo rí bí ìgbà tó ti rọ́ lójú méjì nílẹ̀ tó gbà tó lójú kan náà gbà kí ló hàn yín bẹ́ẹ̀ kí ni. Ọ̀rọ̀ ń pọ̀. Ó pọ̀ àbí. Ọ̀dà yín mọ̀ bí ìṣèǹgbà tẹ̀yìn ìrìyàn sọ mí náà mo ṣe máa ń domi bá. Èmi lẹ̀ bá ní kí n wá sọ yín ẹ mọ̀ pájọ́ ń pínwó ni ẹ bá ní kí n wá sọ yín ẹ ń ṣiṣẹ́ fún mọ́ èmi kí n wá máa sọ yín. Ọ̀bìnrin kóòkì ní mi lọ́wọ́ rẹ̀ yìí. Fanta ni. Ní àmú bẹ̀ àbíbá ẹnu rẹ mú o yàtọ̀ ẹnu rẹ mú a sì máa ń bọ́ ọ sọ gbogbo ìgbà náà pé ẹnu rẹ mú ò gbọ́ kó dáa kí wọn máa bá gbàlagbà máa bá gbàlà sọ̀rọ̀ bí ò ṣe ò da àwọn kan bá mo sì mọ̀ pé màmí kọ́ ọmọ bó ṣe máa sọ̀rọ̀ sí mi ó yọ. ẹ̀yin tẹ́ inú yín kú tán ti sin ẹ pẹ̀lẹ́ o. Ọ̀dà má bínú o àkókò náà. ẹ fẹ́ mọ̀ àbí ẹ fẹ́ mọ̀ mo mọ̀ náà kò jọ mí lójú mo mọ̀ pé máa tọrọ tí fún lọ́rọ̀ níyìn gbogbo oúnjẹ àjẹkù lẹ máa wá kiri kí má tí ì jẹun báyìí ti máa rán yín mọ́ ṣé mo lè tẹ́ kínní ẹ tún fẹ́ mu coke tí wọ́n fi ṣe wọ́n ṣépè fún yín ni gbogbo nǹkan bí màmí ṣe gbóúnjẹ fún mi lọ́jọ́ sí nìyẹn tí mi lè jẹ ẹ̀yin náà lẹ dẹnu de ẹ ṣàyàdé ẹ jẹ tí wọ́n fi ṣe yín ni. mo wò pé kóúnjẹ wọn máa waste ni. kóúnjẹ wọn máa waste àbẹ́ẹ̀ rí nǹkan jẹ oníjẹkújẹ owó bọ́ ṣe ta ló tiẹ̀ mọ̀ bóyá jẹkújẹ lẹ jẹ tẹ fi wú tó yìí àmọ́ ráìsì máa mi ṣe ó wà nílé mi ì láìkẹ́ mi ì jẹ́ torí pé iyọ̀ já so torí bẹ́ẹ̀ mo ṣe lọ ra coke so. iyọ̀ já má dànù o èmi ò bọ̀ jẹ́. mo mọ̀ pé máa jẹ́ náà ni mo ṣe sọ fún yín mo mọ̀ pé máa jẹ́. èmi ò fẹ́ràn kó jẹ́ máa wéṣì. èmi náà rí lára yín torí bẹ́ẹ̀ lẹ ṣe ń wú sí i mo mọ̀ tẹ bá ṣàṣetán kẹ wá dẹnu yín débẹ̀ ṣe máa ń jẹ kẹ́ẹ̀dẹ̀ ẹ wo ẹ̀dẹ̀ má domi síbí o ẹ má domi tẹ bá domi síbí ìyá máa jẹ yín o ìyá ẹ máa jẹ yín gomi ìjẹ́kọ̀ fún yín lówó. ní mọ̀ bí mo ṣe ń ṣe máa ṣe. Texas mẹ́rin oúnjẹ ọ̀run sọ yíyọ. owó máa ń ṣe sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà wọ́n ṣe o wọ́n bá sì jẹ̀yìn kan ló wú mi lójú kan báyìí ń ṣe wọ́ mẹ́ra ṣé owó náà lọ sọ ọmọ ọrùn bí ó kù. dákúrẹ́ ìsìn tí òyìnbó mẹ́dàánù mọ́ bọ̀ ní ìsìn omi àbọ̀ ńlẹ̀ kékeré nu dúrọ́ọ̀mù. ṣé láti tọmọ yìí yọ ọjà rẹ ọmọ ìbàjẹ́ ọba lùmọ̀ kọjá àdúrà mi ni pé kí ọmọ jẹ́ aláìsàn gbogbo ìgbà ọmọ gbélé kéèmí ọmọ jẹ́ bí ọmọ bá pé méjì ní ti sanra tó wúlè bàtú níjọba jẹun nítorí ọ̀dà lélẹ́yìn èmi fẹ́ràn sí kí n máa jàjẹ́ ku ọmọdé fọmọ bí bá jẹun kù ní máa ń dòdò ilé ẹjẹ máa ń fọmọ lóúnjẹ láàbì jẹ fúdù tán àwa la wà wá bẹ́ẹ̀ ọmọ tó fẹ́ máa bàjẹ́ lọ kẹ́mi ọmọ jẹun lọ kọ́dà bóbó mi gan mo lè fún séńjì mo nífẹ̀ẹ́ sí kọ́ mọ́ bàjẹ́ àmọ́lẹ̀ kọ́ mọ́ bàjẹ́ ara fẹ́fẹ́ tì mí ní kọ́ mọ́ bàjẹ́. kí wọ́n ti rọ àmàlà fún lálẹ́ kọ́ lóhùn òjẹ́ wọ́n ti gbàgbé ẹlẹ́dàá ni mo dúpẹ́ mo ní tó kẹ́ ti jẹ bàjẹ́ tàárọ̀ bẹ́ẹ̀ mo jẹ tàárọ̀ báyìí bá bàjẹ́ lọ́sàn-án ń jẹ tọ̀sán bá bàjẹ́ lálẹ́ ń jẹ talẹ́ tó kẹ́ fẹ́fẹ́ tì mí kọ́ mọ́ bàjẹ́ yà sí. pé mo fẹ́ rí ọ ìwọ náà sì jẹ́ mi ní o ọmọ rẹ alálùbáríkà ní mo wùwà tó wù ọ sì lálùbáríkà so ti yọ báwọn ṣe mọ́tàn àwọn ìwà òfò tí ń bẹ lọ́wọ́ rẹ torí rẹ mo ṣe ránṣẹ́ sí ọ
àwọn wa ọmọ burúkú ìwé èkúté tí máa ń kó ìyá rẹ̀ jẹ̀yà nígbà míì èkúté máa ń fi ìrù yọ ìyá rẹ̀ wà máa lé kíríkíríkírí ìyá rẹ̀ ó sì bọ́ sẹ́nu pàkúté so ti yọ báwọn níbo ni mo ń bọ̀ lọ ni pé gbogbo àwọn ọ̀ràn tó ọmọ ń dá tó yẹ pé ìyá rẹ̀ ni máa ń bọ̀ tán ràn jẹ́ kí ìyá rẹ̀ fowó tí wọ́n bọ owó tó ní lọ yóò fi ṣe nǹkan rí gbogbo ọ̀ràn tó ń dá tí ìyá rẹ̀ ń fowó tàn yìí nígbà tó bá fi dàgbà tó nílò owó gidi ìgbà owó lè mọ̀ sí mọ́ ẹnu rẹ̀ mú àwọn èèyàn sì ń kọ́ńpléènì rẹ̀ ládùúgbò ṣe mọ́tàn those wey dey live glass house they no dey throw stone o. sọ ráwọn tán ralẹ̀ ládàmọ̀ lọ́jọ́ monday gan mọ̀ nígbà wọn ṣe mọ̀lúdì pé gbogbo gùlúdì ti ń bẹ ní àdúgbò wa kọ́lé yẹn máa ń jẹ ẹni tó bá ti mọ ibi tí ó fọwọ́ sí àwọn ni wọ́n máa ń ronú pé let me cut my coat according to my size. so orí ọmọ burúkú tí ń gbọ́n ya rẹ̀ lówó àbíkú la máa ń divine bẹ́ẹ̀ àmọ́ wọ́n ṣe àbíkú àmọ́ ń gbọ́n ya rẹ̀ lówó tí wọ́n bá dá gbèsè tó sọ̀rọ̀ òdì tó dá wàhálà lẹ̀ ìyá rẹ̀ ní ọ̀bà ọ̀tánràn gbogbo owó tí ìyá rẹ̀ fi ń tánràn nísìn ká ní pé wọ́n mọ ọwọ́ fi síbi tí ọwọ́ ń gbé ni ìyá rẹ̀ ò ní náwó òsì lórí rẹ̀ kò ní náwó òdì lórí rẹ̀ kò ní náwó òfòró lórí rẹ̀ kò ní náwó wàhálà lórí rẹ̀ irú owó bá wọn yọ mọ̀ kó pamọ́ ni nígbà bá ti dàgbà tó wá nílò owó bóyá ó fẹ́ wọ sùkúù ni ó fẹ́ lè lu ọba ni ìyá rẹ̀ ó lè sponsor rẹ̀ pẹ̀lú owó àwọn owó tẹ̀ ń ṣe lófò so ti rí òdòdó lówó ìgbà yìí lọ́lá o owó tí ń bẹ mélòó lówó tí ń bẹ lọ́wọ́ ìyá rẹ̀ náà tí ń bá tabẹ́tì nọ́mà tí ń bá wúra ìyá rẹ̀ lè mọ kárí tómi sórí àti lówó ẹ̀dá ẹni tí bá ń lówó lọ ní mọ́ brag pé mọ́mọ́ yẹn tí ń bẹ lákàntì mi ẹni tí ó padà kọjá lára rẹ̀ tí ó di trilọ́níà ẹnì kankan ọmọ ẹ fọpọlọ náwó tẹ̀ ná gbogbo wàhálà ìsì rẹ̀ ti ń ṣẹlẹ̀ nínú ẹbí yín ìwọ ni ayé ti sọ lẹ́nu àwọn aládùúgbò ti sọ lẹ́nu àwọn tó gbọ́n àwọn tí ó irú àwa tá a dàgbà jù ọ lọ náà ti sọ lẹ́nu àmọ́ mọ̀ mi ní ọ́ ṣé wọn àmì kan tí wọ́n ti mọ sọ̀rọ̀ rẹ láìda àti ìwà burúkú tó ń wù tí ilé kọ̀rẹ́ tiẹ̀ kọ́dá gbogbo pọ̀ táwa wáyé nísìn ìwọ náà struggle àti débẹ̀ kọ́lọ́n ju débẹ̀ ìjì ipò ọjọ́ orí ó sì ń gbàdúrà tó tá a bá ní kí n wo èjì mi máa sì gba 13 years lọ́wọ́ rẹ̀ sọ wá rí 13 years nílé ayé táwa yìí tọmọ 13 years bá ní rapid growth ó ti yọ báwọn ó lè lóyún ó lè bímọ àmọ́ tí ó bá ní làákàyè tí ó fi tukọ̀ ayé ara rẹ̀ ó lè sọnù sínú ayé kọ́ ọmọ bá sọnù tó ṣe fìlà bí apẹ̀ ẹ̀tọ́ yìí òun ni mo ṣe ní kí n bọ́ ọ sọ ìwọ náà wà dúró tó tẹ̀lé ọ wáyé àwọn ohun fọ́lọ́ kọ̀m látàlù kí á mọ̀ ó tó sì lù mú ìgbéraga ni kí ló ń lù mú fún ọlọ́run ọ̀dà dáadáa lójú ara rẹ̀ tó bá gbogbo òtí ń bẹ lára àti òtẹ́ ń da pátábò náà ihò pọ̀ àwọn ọkùnrin mi tó bá jókòó báyìí tó bá study ihò tí ń bẹ lára obìnrin wọ́n máa sọ pé gbogbo ibi tí ihò bẹ lára rẹ̀ ni máa na páìpù sí ìwọ tó lọ lu mú kí ló fẹ́ mọ̀ fi síbi mọ́tò lu àìlárò jinlẹ̀ ni ronú jinlẹ̀ dáadáa tó ti yọ báwọn n táwọn àgbàlagbà bá jókòó tá a bá rí ẹ̀yin ọmọ kéékèèké tẹ̀sí ń bọ̀ lẹ́yìn wa ẹ lè górí àkàbà kẹ́ mọ́ rí n tí mo rí mo ní tètè wá ta olólobó kó tó sọnù sínú ayé èmi ò ṣetán mo kàn hang fún ní case wọ́n náà lè ní one or two láti kọ́ mi kí n tó proceed. ẹ ṣé bàbá mi. ò ní sórí burúkú mọ́ tó kẹ́ mọ́ ń kẹ́ àsìnà ń kẹ́. inú mi máa dùn. ń pé. ṣé mo pé ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fẹ̀sọ̀ ẹ fi sọ̀rọ̀ èmi náà fẹ́ fẹ̀sọ̀ dá yín lóhùn inú mi dùn ká ní pé mo mọ̀ pé ọ̀rọ̀ orí burúkú ọ̀rọ̀ àdánù ọ̀rọ̀ aláìnítìjú aláìnírònú aláìróúnjẹjẹ tí ò rí nǹkan jẹ tí ò rí nǹkan mu tí ò ráṣọ wọ̀ tó ń rìn kiri tẹ́ fẹ́ bá mi sọ lẹ́ sọ tán yìí. ṣé rò pé màá dá yín lóhùn ayé ti bàjẹ́ o èyí tó jẹ́ pé ẹni ẹgbẹ́ kọ́ ṣé mo pé mo dákẹ́ fún yín gbogbo tẹ ṣe ru ẹjọ́ tẹ da tọ́lé mi lórí. mo rò pé fún respect dákẹ́ gbọ́ mi ni. Respect náà ni mo fẹ́ fi dá yín lóhùn. mo ń dísìn. Yes sir. mo ń gbọ́ ẹlẹ́nu. ṣé mo bá yẹn ti ta bẹ́ẹ̀ ṣe wà tí ní jẹun láàárọ̀ yìí o. ṣé mo ṣe wà. ẹ wá jí èjìjì ayé yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe rí kan ṣe yẹn wá ní kí ló kù tí mo fẹ́ ṣe o jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Ọmọtókẹ́ o kí n lọ advice Ọmọtókẹ́ ta ló fún yín pé kẹ́ advice mi ta ló advice yín pé ẹ ti tó advice yàn. ẹ̀yin táyé yín ò lójútu ẹ̀yin advice mi awítálá ìwé wá sọ pé mọ èmi mò ń jẹ́ kí ìyá mi mò ń jẹ́ kán ro wọn nù mò ń jẹ́ ìgbà tẹ̀ tiẹ̀ ti lọ skul náà ṣá lọ́pọlọ so kò sí ọpọlọ tẹ fẹ́ fi gbéwèé ẹni ìyá mi ó ṣe kinní kan kìnìkan mò ń jẹ́ kán náà ẹ jọ ṣé ẹbí yín nìkan wá náwó fún ni àbí ṣé dáàdì yín ló ní owó tán ná ẹni mọ èmi ò lówó hàn ṣe kinní kan tẹ bá gbé bẹ́ẹ̀tì ẹ tí mọ̀ bóyá ẹ máa jẹ ni bẹ́ẹ̀tì tẹ gbégbégbé láti àárọ̀ ọjọ́ yín títí di ọ̀sán tí mo mọ̀ pé òun lè máa gbé dalẹ̀. tó ti di gbégbégbé mọ́ mi lọ́wọ́. ẹ̀yin náà mọ̀ pé ó ti di gbégbégbé mọ́ mi lọ́wọ́ ẹ̀ jẹ́rí ẹ̀kọ́ ń wó sí ẹ̀dẹ̀ ń mu gàrí dé lórí. I am the return of Sasamura àpò Sasamura ọ̀sẹ̀ kí n tún gbé kọ́. ẹ gbé kọ́ báyẹn. oya mo ń gbọ́ ẹ lẹ́nu. tí màá fi ṣetán. Thank God òní ni Sunday everybody ti lọ church kò tẹ́ ń tó. tí màá fi ṣetán bíbá tí màá fi sọ̀rọ̀ tán tí màá fi lọ ẹ gbọ́dọ̀ sọ tẹ bá sọ tí bá wọnú yín tí mo gbanú yín jáde sẹ́yìn orí yín máa pé fún yín. èmi mọ̀ pólísà olóòdò ni ọ́ mo ń gbọ́ ẹ lẹ́nu. ẹ mọ̀ pé tún sọ débì kan tún ní ọjọ́ orí kìnnìkan èmi ò gbàdúrà ọjọ́ orí yín mo lè fọ́ ọjọ́ orí yín. wàá fọwọ́ èjì mi. bẹ́ẹ̀ ni màá fọ èjì kan èjì yín ò wùyàn èjì yín ò wà attracting àtọ́ èjì yín ó dà pé ìyàn ibi ni èjì yín kíyàn wọ ẹbí dànù. kó tàka èsì dànù. bẹ́ẹ̀ ni ẹ tún sọ débì kan tún ní nǹkan tí àgbàlagbà bá rí lórí ìjókòó
tọmọdé bá gun orí kílẹ̀ pé I don't know. tọmọdé bá gun ládàá kò lè rí. ẹgbẹ́ dákẹ́ ní ibi yín. mo tún gbọ́ ẹ lẹ́nu. tí n bá gọgùn sáàchì ẹ̀ máa rí ayé íńtánẹ́ẹ̀tì la wà. wàá gọgùn sáàchì ọjọ́ ọ̀la. ìgbà tẹ́ ẹ̀ ti lọ́pọlọ irun orí yín ti bu ọpọlọ yín kò lè jẹ́ kẹ́ ẹ mọ̀ pé tí n bá sáàchì ẹ̀ máa rí irun yín kún ọpọlọ ẹ̀ tí wàá dé fìlà sí ayé yín ti bàjẹ́ o. baby yes sir with respect ayé yín ti làbà bẹ́ẹ̀ ṣe wà ó yẹ kẹ́ lọ sódò kan wẹ orí yín sódò ni bóyá àti ẹ̀mọ́ àmọ́ kan tó ń bá yín jà ẹ máa rìn látàárọ̀ di alẹ́ ẹ máa rìn ìrìn òde kì í sun yín ẹ lè rìn láti Kaduna dé Ìbàdàn. sáwọn pm ń gbọ́ sá. bẹ́ẹ̀ni àwọn ọlọ́jẹ̀ máa rìn òfò kiri. wọ́n gbọ́ ẹlẹ́nu mọ́ gbọ́. ayé ti bàjẹ́ kẹ́ jẹ́ kí n sọ fún yín so tí n bá náwó ìyá mi èmi mo ní kò sí kan tó kàn yín tẹ́ bá rí oúnjẹ jẹ ní kẹ́ wá bí tẹ́ ti. àrò ìyá bùnà owó ara mi ni mo fi ń gara sórí pé mo sinmi fún ọkọ sọ̀rọ̀ sórí gbogbo ọ̀rọ̀ tó sọ yìí o ti tọ́lé agbọn sì ta ọ nǹkan ó sì ọ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ nǹkan ó sì ọ àwọn èèyàn dáwó fún ọ nǹkan ó sì àwọn èèyàn pìtì rẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ sọ gbádùn sá. ẹ ti wẹ̀ mí kí ni mo fi wẹ̀ ọ́. mo ti wẹ̀ láàárọ̀ yẹn ti fi tọ́ wẹ̀ mí mo ti wẹ̀ láàárọ̀ ẹ má wẹ̀ mí kí n tara mi. I'm a split woman being. bẹ́ẹ̀ni lẹ́nu ẹ. ká ní pé mo mọ̀ pọ̀ orí burúkú tẹ fẹ́ sọ ní mí ní wulẹ̀ dá yín lò ẹbí yín dẹ̀ kọ́ ẹbí yín kọ́ ká ní pé ìjọba fún yín níṣẹ́ ni tẹ́rí kọ́ ṣe tẹ́ ń tì kéèkiri ẹ máa rí nǹkan ṣe ẹ ní máa rojọ́ olórí burúkú kiri. lọ́mọ tí ìdílé ń fa gidi nínú skẹ́ẹ̀tì tó kẹ́ kí ni ń kẹ́ lára rẹ̀ gan-an kí ni ìyá rẹ̀ ń kẹ́ tó kẹ́ àṣẹ lọ́mọ tó ń kẹ́ yìí. èmi náà kọjá yìí ni o wàláì nǹkan sọmọ yìí wàláì tí nǹkan bá ti ṣe wàláì nǹkan ṣe èmi wẹ́ẹ̀blẹ̀ mo fún kó sọ kọ̀mọ̀ pé òun ti sì sọ wàláì nǹkan ṣe ọ́ yèmi ilé ayé ta wà tẹ́ni kankan ògbẹ́ni kankan mọ́ yọ̀ǹgídù tó pariwo ẹgbẹ́ mi ta ló gbé. wàhálà wọn gbé ọtí. bí a ó fa kí ló dé tó pẹ́ náà wá ìdílé kí ló ṣe ìtayà wà bá wo ṣé wọ́n fọ́ orí àǹtí ìkọlẹ̀ lé ni àbójú mi tàn mí jẹ ni nínú ni ìrànlọ́wọ́ nǹkan tó fẹ́ ṣe lé ni. inú mi ti dùgbọ́n epo tí ẹ̀ ló máa wá òde wá. ìní wá kẹ ó ṣe rí mi. surprise mi gan. nǹkan sìn ṣé rọ ni àbí condom. irú question wo ló tún béèrè èmi ò ń lá sweet pẹ̀lú ọ̀rá mo máa ń lẹ́kìn ńlá sweet kò bá mi lẹ́nu àbí kò yí gbogbo ẹnu mi. kó dojú ẹnu ẹ kó dojú ẹnu ẹ. ọmọ nǹkan tó yẹ kó máa pè é bad. you're bad bàdé bàdé. bàdé ọmọ nǹkan èmi náà wàá fún ẹ jẹ mo gbé jáde mo ti po kẹ́míkà pọ̀ mọ́ ibi ìró máa sùn sí o ti dé bus stop dúró má stress àrẹ ní sùúrù nìyẹn ká fi ṣe. ṣé kàbẹ́ látẹ̀yìn. tẹ̀yìn yẹn dẹ̀ bá yí. ó tiẹ̀ ti dá ó dá bẹ́ẹ̀ lẹ́ńbóyín kẹ̀ǹkẹ́ ẹlẹ́rìnrìn òun máa dáwọ́lé tí màá dẹni ìkọ̀sẹ̀ lọ́dọ̀ rẹ̀ o bàbá mọ̀mọ̀jàre o Jésù mọ̀mọ̀jẹ́ mi dáwọ́lé ti dẹni ìkọ̀sẹ̀ bẹ́ẹ̀ ṣe wáyé ẹ ti dẹni ìkọ̀sẹ̀ ayé ọkùnrin má bàjẹ́ o ọkùnrin ò máa lọ́rùn ayé yín bàjẹ́ especially ẹ̀yin ayé yín bàjẹ́ gan o ayé yín bàjẹ́ gan ẹ̀ lọ́rùn o tẹ́ ṣe mú rírẹ́ pọ̀ yìí ayé yín ti bàjẹ́ kí ló há ẹ̀yin lẹ́nu ẹgbẹ́ kan ayé yín bàjẹ́ o nǹkan tó dùn mí ni pé pẹ̀lú bá ń tiẹ̀ ṣe fún ètò pẹ̀lú bá ń tiẹ̀ mí ìmọ̀kan tó ń rí lára yín lẹ́yìn ẹ̀yin gbígbẹ tẹ̀dà bí àrùn ọ̀nù tẹ̀dà bá ẹni tó máa fúlẹ̀ ní tó máa fú lọ́la yìí mí ìmọ̀kan tó ń rí lára yín number one ètò wá ṣe àbí ọ̀rẹ́ ìyàwó yín kọ́ lélẹ̀ àwọn ni àbí. fine girl o lọ school lẹ́nu. àsìpà pé class kan lájọ wà. mo kàn wọ́n pé education is the best. ṣé olú education is the best lẹ́ṣẹ̀ wá ná ọkọ rẹ yín mọ́lé àbí ṣó jábọ́ lẹ́nu yín ní abẹ́ mọ́mọ́ sọ kí lorúkọ yín ẹ̀dúró kí lorúkọ yín. mo wá fún wọn. ó yà kó ta sí mi létí náà àǹtí ọlá aṣẹ́wó èkó ní sí dọ́kọ̀dọ́kọ̀. ayé yín kò bàjẹ́ anyhow ẹgbẹ́ níwájú ẹgbẹ́ lẹ́yìn ọlọ́run mọ̀ ọlọ́run tó máa ń dáyàn láyé wọn mọ̀ ọlọ́run mọ̀ kan tó ń ṣe ọlọ́run mọ̀ dá yín ni tí ò fún yín níwájú tí ò fún yín lẹ́yìn kọ́sọ́ mọ̀ pé ayé yín rádaràdà ló wà ní olóṣèlú máa fáyé yín ṣe gbẹ̀yìn ní òṣè tẹ́ bá há
dé gbọ́ ọ̀nà òde ń wò. Ok, kó nà mí. Abẹ́rọ̀ lọ́hùn. Mi ti parí pẹ̀lú yín. Ṣé mo pé olóṣó tí mọ́mì yín ṣe lélẹ́yìí? Ṣìnà ìran yín ló wà o. Ṣìnà tí grandma yín ṣe tán fi bí mọ́mì yín tí mọ́mì yín ṣe tán fi bí ẹ̀yin. O lè yín túra wọlé. Tún wá rí ṣìnà. Rí bí ṣe ṣìnà yẹn sí. Rí anybody cheat pẹ̀lú. Ó wá dé ọ̀rẹ́ girlfriend yín ráwọn ọmọ tó ń ta gálà àwọn ọmọ tó ń kiri ẹ̀pà torí lówó lọ́wọ́ níṣẹ́ lápá òṣì lẹ́ ń ṣe obìnrin náà ló ń bọ yín rí jájẹ ayé yín ti bàjẹ́ mú mọ́ àti bẹ̀rẹ̀ mú ti bọ́ pé ayé yín ti bàjẹ́ ẹ̀yin tó jẹ́ pé. tó kẹ́ ṣo ti parí ọ̀rẹ́. mo pọ́s náà fún yín. tó kẹ́ lọ́mú toothpick tó bá ti ẹ̀ ń pé obìnrin àwọn àdáhùn kí ló wà láyé yìí tó yọ yìí kí yẹ yọ mú tíntìn ọmọ tí mo mọ̀ tó ẹ ní torí gbàtọ̀ bí kí ní ẹ̀jẹ̀ gẹ̀rẹ́ sẹ́gbẹ̀ kan báyìí bí èdè ọ̀hún tó fi dá padà sójú abẹ́ ṣí abẹ́ ẹ̀ wò ṣí abẹ́ ẹ̀ síta kí ní ẹ̀jẹ̀ gẹ̀rẹ́ wọn náà ń búyàn. ẹ ti gbàgbé. wọn náà ń búyàn. ẹ ti gbàgbé. tí wọ́n gbé mo tàn já ẹ nípa ṣé òun yẹn ṣe bí bó ti jà. yóò ọ̀rẹ́ mi gbé ẹ fún àwọn mọ́tàn torí mọ́mi náà ṣẹ̀ṣẹ̀ òdodo mi. wọ́n ò parọ́ fún mi wọ́n sọ fún mi wọ́n náwọn àti mọ́mi yín ń gbà yẹn pé mọ́mi yín gan ló ní ṣètà wọn. wọ́n sọ fún mi wọ́n ò parọ́. ó ṣọ́ọ̀kì ẹ túmú èmi ni wọ́n fún give and take ṣé èkó yẹn dàrú ṣá tó kẹta jẹ bá ń sinmi ṣé òun mẹ́tò tó sọ́jú ẹ ṣá èmi àṣàǹkà. ẹgbẹ́ náà ṣí lọ́wọ́ kẹgbẹ́ ní olórí burúkú yẹn tẹ́fẹ́ bọ́wọ́ mi jẹ́ ẹ̀yin àṣàǹkà olórí burúkú àwọn àbókílẹ̀ lè máa pariwo àtàkà àtàjẹ́fẹ́tà sórí yín burú mi olóṣì ẹ̀yin náà tẹ́ṣẹ́ gbígbẹ́ ẹ má súnmọ́ mi tẹ́ bá súnmọ́ mi tí bá gbọ́ yín pẹ̀lú ọwọ́ tó ti dá mi tí bá gbọ́ yín ẹ bọ́ ṣe rí olóṣì wọn níwájú wọn ní lẹ́yìn gbígbẹ́ yín yan. Ẹni ayé ń fẹ́ bàjẹ́ ní kí ló dé fẹ́ súnmọ́. Ayò sáfara. Mi ìsá fún yín. Wá fọ̀ fún mi ọmọ ayé. Ẹ má súnmọ́ mi. Tí bẹ́ẹ̀ jì mí. Ayọ́dís bẹ́ẹ̀ jì mí. Àbúrò dáàdì yín ni. Bẹ́ẹ̀ ni. Àwọn ló fún ẹ. Kí ni kí ló ṣẹlẹ̀? Wọ́n pẹ̀ mí o! Wọ́n pẹ̀ mí o! ọmọ tó kẹ́ ọmọ tó kẹ́ ó ti dá nígbà tó jẹ́ pé mi àti ìlàjọ ń lọ sọ́jà ní ìsìn sọ wọn wípé ọ̀rẹ́ náà ni wá gbogbo tó fẹ́ ra sọ fẹ́ ra bọ́ọ̀dì àbọ̀ fẹ́ ra bọ̀kọ̀tọ̀ àti wípé sọ̀rọ̀ àkàn fún mi tàbá débẹ̀ kí ló tó jẹ́ kémi nìkan lọ gan tó fẹ́ fi tẹ̀lé mi dandan. àti sídi ẹjọ́ ń tòrò lẹ́ má fẹ́ jọ pa mí kí ló dé èdè fíìmù lẹ́ má fẹ́ jọ pa mí àtìgbà tá tí ń bọ̀ létí rojọ́ ṣé nù kí n ròyìn ṣọ́ fi ṣe ṣọ́ ṣépè fún yín ni èdè dákẹ́ torí pé wọ́n ní kẹ́ tẹ̀lé mi lọ sọ́jà báyẹn tí wàá fẹ́ fẹjọ́ ẹ ti fẹ́ fi pa mí kí n tó dọ́jà kí ló ṣẹlẹ̀ èmi mo mọ̀ nǹkan tí mo fẹ́ rà tí bá dọ́jà máa rà kí ni tiyín. ẹ má bínú ṣe bẹ́ẹ̀ mi náà mọ̀ mọ̀nà ọjà dúró àmọ́ tó kẹ́. kẹ́ máa bá a sáré lọ́jọ́ alẹ́ òbí ẹ̀ tọ́mọ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́. ẹ pẹ̀lẹ́ o orí yín bàjẹ́ sẹ́mi ni màá sórí yín ti bàjẹ́ ẹ nílà káyà rárá ni sẹ́mi ni màá kọ́kọ́ kí yín ni. irú ọ̀rọ̀ wo nù sẹ́yìn rẹ̀ wá ń sẹ́yìn. ìwọ tó kí olójú méjì tó bá sọ pé òrí mi dákun olójú kan sẹ̀nà owó nǹkan ṣe bóun dàgbà ó sì tún ga jù ọ lọ. irú ọ̀rọ̀ wo nù mẹ́bí wà tá kí mínísì mú ní ẹ̀ǹlẹ́. sẹ́mi náà yẹn kọ́kọ́ kí yín ni àbí làákà yín gbéná pamọ́ ni ẹ wo ẹ jẹ́ kó rí yín pé tẹ́bọ̀ yẹn pẹ́ bá mi dáadáa mo ti wà nínú múùdù owó if not máa fi yín pasáyé láàárọ̀ yìí. ẹ̀yin ká ní pasáyé. ẹ̀yin méjèèjì. sẹ́wọ̀n ọjọ́ tì ní. ọ̀ya àsápù gbé sókè. ẹgbẹ́ ẹ wo alẹ́gbẹ́ àdúgbò ẹ sọ ara yín o tẹ́fẹ́ wáìnì mi yà sí start mọ́ yín lọ́yà lórí ibú ni. nọ́mọ̀nọ́mọ̀ ilẹ̀ tó mọ́ mi lóòrọ̀ yìí kì í sójú máa rẹ o mo fẹ́ ba ayé èèyàn kan jẹ́ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ sọ lójú kan ni màá fọ́ kejì mọ́ lágbárí bẹ́ẹ̀ ni mo sọ. àǹtí Sidi ẹ ṣe ní sùúrù ẹ ṣe fún bọ̀dá àdàgbà má dànù ilẹ̀ èyí tó yẹ pé ilé ayé yín kò bàjẹ́ ní àárọ̀ yín kò rọ ọ̀sán yín kò san ó ṣòfin palẹ̀ yín gan-an ó máa ní kele gí ayé ṣe bàjẹ́ báyìí akínyìn kí ló ní ṣe nínú ayé yín. kí irin ti gbé ni ọlọ́pọ̀ dà pé kòkòrò nínú lára rẹ̀ ṣé wọ́n mọ̀ tí mo advice lẹ́nu jẹ́ mẹ́ta ẹ̀kọ́ yìí tí wọ́n kọ́ kámẹ́rà tán rìkọ́dẹ̀ tó lanúlẹ̀ bí ẹsẹ̀ rántí mo ní ọ̀pá nulẹ̀. ṣèbọn kọ́ kámẹ́rà àwọn rìkọ́dẹ̀ mi ẹ̀ lanúlẹ̀ èwo náà fi rìkọ́dẹ̀ ayé yìí. gbogbo sọ́ọ̀tì ẹni kọ́ lọ́wọ́ ó rí mi bẹ́ẹ̀. èyí tó yẹ kẹfì lálùbáríkà lẹ fi kórun jọ sórí ẹ gàgà yà ẹ wo ọmọ tí kọ́lọ̀ káàkiri yín ó tí ẹ mọ kọ́lọ̀ ṣòro ayé yín yóò wù yín ayé yóò bàjẹ́ ẹ kọjú kó sádùúgbò ẹ máa jí láàárọ̀ ẹ máa tọrọ jẹ máa jí lọ́sẹ̀ ẹ máa tọrọ jẹ máa sùn lálẹ́ ẹ máa tún jí lọ́jọ́ kẹ ẹ máa tún tọrọ jẹ. filẹ̀ ayé ti bàjẹ́. kọ́kọ́ filẹ̀ kọ́kọ́ filẹ̀ jẹ́ kó jáde sí ni kébìlẹ̀. olójú kan alágbàfọ̀ orí ẹ bàjẹ́ ni ṣé bá alágbàfọ̀ ọmọ ẹrú ni ọ filẹ̀ ọmọ
ọmọ ẹrú dọba ìgboro lè dé ọládé kọ́bọ̀. ìgboro lè dé ìnà ládé. mo bọ̀ fún ọ olùsí. onírun rẹ jẹ gbogbo orun rẹ ti wọ rìbáàsì mọ́ lọ wọ́n bí ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ sórí bó ṣe wọ̀ mí ọmọ kan tó ẹsẹ̀ ń ráìsì bọ̀ ni mo wá tí mo fẹ́ pa pátápátá ẹ̀ mọ̀ pé mi ní OTP láwọn oníkàwọ́ sọ́mẹ́sì má sì pa. tẹ bá ṣe pa náà ṣe máa pa yín lẹ́wọ̀n. pápá ń jólé ti abúlé nù ọmọ kọ́wọ́ ẹ̀gbọ́n àdúgbò mi wa. ẹ bá ṣe ń garun kiri bí tòlótòló tẹ bá fi máa garun dénú ẹ̀wọ̀n orí yín máa pé orí yín tó pé yẹn máa pé fún mi. ṣé lórí yín ti dàrú ni bẹ́ẹ̀ ni. Tókẹ́ ọmọ ẹrú ọ̀nlanúlẹ̀ tí Tókẹ́ mi ń bá mi sọ̀rọ̀. sọ́ọ̀rì yín pé ẹlẹ́gbẹ́ àdúgbò èmi ìbúrúkọ ara yín nìyí sí tó bẹ̀rẹ̀ sí ní bóyá mo pa kọ́mẹ́ntì káàkiri ṣé ìyá wèrè ni. tí n bá pa kọ́mẹ́ntì pátápátá ẹgbẹ́ padà rẹ́gbẹ́ ẹgbẹ́ òsì padà rẹ́gbẹ́ ẹ ti máa pè mí lórúkọ tí ìyá àti bàbá ọkọ pátápátá ẹ pè mí bàbá dáadáa ẹ máa pè mí ní OTP ẹ máa pè mí. orúkọ tó bá ti wí ká èmi ẹgbẹ́ àdúgbò èmi ẹgbẹ́ àdúgbò kí ló ṣe fún. èmi ẹgbẹ́ àdúgbò. sẹ́wọ̀n pé èmi ni bẹ́ẹ̀ sọ̀mọ̀ yìí. ó tún ti di wáńsà. sẹ́wọ̀n pé èmi ni bẹ́ẹ̀ sọ̀mọ̀ yìí. àwọn òbí ọmọ yìí ni ó lù ọ̀pá. aládé pamọ́lẹ́kùn làwọn òbí ọmọ yìí wọ́n pa àwọn òbí tiẹ̀ lẹ́kùn. wọn ò lè pa wọn lẹ́kùn. jẹ́ analyse fún pátápátá ìwọ ló kọ́kọ́ ń bá a fọṣọ alágbàfọ̀ lọ́jẹ́nu ayé rẹ̀ wọ́n tún máa ń ràn ọlọ́jà lọ́ra ìlú ọbẹ̀. mẹ́mi rẹ̀ láwọn fẹ́ ṣe bẹ̀ fún ó sì ní tó bá wo òun lòún fẹ́ rà mọ́ owó tó yẹ ránṣẹ́ ní kí n tẹ̀lé. mo dáhùn tó bá tẹ̀lé yọ ẹsẹ̀ sọ nǹkan tó fẹ́ kó tó rà fún àbí. ẹlẹ́ẹ̀kẹta ó tún ti di báńsà wọ́n pa ọ́. Tókẹ́ ẹgbẹ́ ìlú wẹ̀rẹ̀ pa ọ́ láàárọ̀ yìí. ṣe báwọn ṣerú ni èwo lẹ́yìn rí ṣe. ẹgbẹ́ ni sí wọ́n fi ṣẹ̀yìn ẹlẹ́gbọ̀n àdúgbò kẹ́ ẹ máa pa ẹ̀yàn ni. mo fẹ́ràn béèrè tó bí mi sọ́wọ́ ẹgbẹ́ àdúgbò a ní association níta bá sì ti múlẹ̀ pé a fẹ́ trend lọ́sẹ̀ yìí a múlẹ̀ láàrin ara wa ni ó ti yọba a lè sọ pé a fẹ́ pa ọmọ kan tí sẹ̀sẹ̀ mọ́ kẹ́ mọ́ pariwo káàkiri ẹ mọ́ pariwo ẹni kò sọ́pṣàn. inú ẹ̀gbọ́n àdúgbò wèrè tó ń ṣe kiri àwọn ẹlẹ́rù wọn o tó ń ṣe ń bu yín àwọn ẹlẹ́rù wọn tẹ́mọ ọmọ mi lọ́wọ́ káàkiri wọn máa rìn lọ́wọ́ níbọ̀ ẹ rí bàtà wọn ó máa ń jẹ ni. sọ̀rọ̀ kẹ́ mo lè lọ jẹ sá. ẹ lọ́ta ni jẹ́ wọ́n mọ̀ tẹ̀lé káàkiri wọ́n mọ̀ kọ́mẹ́ntì sórí ọ̀rọ̀ yìí. Tókẹ́ èmi mọ́ bá sọ̀rọ̀ tó ń ṣe máa ń Tókẹ́ ẹ wọ ọmọ olówó oníṣẹ́ni òfò olójú kan ṣe náà bó ṣe rí iwájú tóbi ẹ̀yìn tóbi èyí sọfẹ́ gbà mí ni olówó lọ́fẹ́ gbà sọfẹ́ gbà mí ni sọfẹ́ gbà mí ni. ok ẹ má wọrí ẹ ń tẹ́sítì olówó sá. Please step down. Pẹ̀lẹ́. Báwo lè ní ṣọwọ́ yá? Wọ́n yá o. Ilé wa kù. Ẹni tó bá ṣiṣẹ́. O like ọ̀rẹ́ mi. O like. Mo fi pé dáàdì mú ẹ lẹ́ni. Kí ló dé ó péjọ mẹ́ta tí mo rí ẹ? Ẹ káàsán mà. Ọmọtókẹ́. Bó ni? Kí ló fẹ́ rà? Ẹ káàsán mà. Mo ń dẹ́ lóhùn Ọmọtókẹ́. Ẹ ní sùúrù, wọn ò dá mi lóhùn. Ẹ káàsán mà. Ẹ ṣé dandan ni kí n dé ẹ lóhùn ni ó dá káàsán. Ẹ lè dá mi lóhùn, ìgbà torí ẹ̀mí yín ti ń gbé fúkẹ́fúkẹ́fúkẹ́ ẹ ṣe máa dá mi lóhùn. Ẹ ní lè dá mi lóhùn, ìyàn burúkú lọ̀rọ̀ yín o. Lẹ́nu òṣì sọ́hùn. Kí ló máa ń ṣe é ná? Wọ́n ń ṣèyàn gidi o. Wótòwótò ẹ ti pọ̀ jù. Tójúbọlé ẹ lọ núrù nǹkan tó rí báyìí ó máa sọ kiri ọmọdé tó bá dẹ̀ ti ń ṣe wótòwótò ìsọkúsọ ló máa sọ. ọmọ dáadáa ni. Ṣé máa ní sùúrù tí bá ti sọ̀rọ̀ mi tán tí bá jọmọ dáadáa o tí bá jọmọ burúkú ẹ máa mọ̀. Kí ló tẹ̀ ṣẹ́jú sí mi? Tí bá ṣẹ́jú sí mi bá wà yín tí bá wà yín. Lágbàlagbà. Ẹ fàgbàlagbà lẹ́sẹ̀ ẹ fàgbàlagbà lẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹ jẹ́ sọ̀rọ̀ ṣé rí àǹtí burúkú yìí tẹ́ ẹ pè lọ́rẹ̀ tó ń ṣojú gbígbẹ yìí bí ojú kíni mo fẹ́ pè mí mọ̀. Ṣé mo pé àwọn àti àṣàǹkà àbí táyé wọn ti ṣá málámálá tẹ̀ ń gbé kiri. Stop it, don't say that, don't say that to my boyfriend. Ẹ má ní sùúrù. Ṣé kẹ́wọ̀n ẹ máa lọ ọmọ yóò ṣọmọ dáadáa. Dey play ẹ̀ ń ṣeré. A ní àṣàǹkà tẹ́ pè lọ́kọ táyé wọn ti ṣá málámálá kiri yẹn tó máa fẹsẹ̀ gbá títí tó níṣẹ́ lọ́wọ́ yẹn. Tẹ́ ń pè lọ́kọ yẹn àwọn àtàntì wọ́n nọra wọn. Bọ́ọ̀ì kí ló fàjà wo àtàṣàǹkà? Ẹ̀jà ṣé mo ní wọ́n jà ní àná sára wọn. Ìrápalára ẹ̀. Àǹtí ó jà kò yé mi. Ó dẹ̀ wọ́n bára wọn sùn ṣèbí kò tẹ́ fẹ́ gbọ́ nìyẹn. Don't say that. Wait, let her talk. Ṣé ti rí báyẹn àwọn àti bọ̀dá rádaràda àṣàǹkà táyé ẹ̀ ti bàjẹ́ yẹn táyé máa ń kàn tiẹ̀ ń dùn pé mo ń wò pé ẹ̀yin tẹ́ fáì báyìí tẹ̀ ní ṣe kí lẹ́yìn láwọn bọ̀dá yẹn kí lẹ́yìn láwọn bọ̀dá ológun àná yẹn ẹ wá kí má ṣe bẹ́ẹ̀. Ok ẹ fẹ́ gbọ́ báyìí wọ́n bára wọn sùn mú káwọn níbi ìjẹta kìíní wọn àtìgbà yẹn mo ti ń ṣọ́ wọn mo mọ̀ pé mo kọjá níwájú ṣọ́ọ̀bù níjẹta lánàá mi rí wọn mo mọ̀ pé màá sì padà rí yín ayé yín ti bàjẹ́ olóhùn mo sọ fún wọn pé lọ́mọ máa fún wọn wájú máa fún wọn lẹ́yìn kan olóṣù náà máa padà yà nígbẹ̀yìn ayé yín fẹ́ bàjẹ́ ni abẹ́fẹ́ kì í sọ bàtà gbá yín ni orí yín burú ni máa ń ju àgbàlagbà sẹ́gbẹ̀ẹ́ yín aṣẹ́wó òṣì aláyé bàjẹ́ wọ́n ṣe rí wọ́n ń ṣèyàn dáadáa o
kẹ́ mú ọ so mo ti jíṣẹ́ fọ́lọ́run mi èmi lọ nìyẹn o. ọmọ tó kẹ́ ọmọ tó kẹ́ ọmọ tó kẹ́. ọ̀rẹ́ mi kò dáa lọ ṣe sùúrù ọ̀rẹ́ mi kò rí bẹ́ẹ̀ jẹ́ kí n sọ aládùúgbò ẹ̀ ṣàánú mi. ẹ pè wọ́n kọ́ wá bá wa dá sí. kò ṣe bóyá ṣe fẹ́. ọlá pè wọ́n. ọlọ́pẹ̀ aládùúgbò ọlọ́pẹ̀ aládùúgbò kọ́ bá yín dá sí. ẹgbẹ́ aládùúgbò gbọ́gbọ́gbọ́ ọ̀rẹ́ òṣì adámìdá bíkí pa. ọmọ tó kẹ́. ẹ lásán. báwo ni ọkọ mi. mo wà pa. jọ̀wọ́ fẹ́ràn ẹ níṣẹ́ kékeré kan ni jọ nítorí Ọlọ́run mo fẹ́ ní kó sáfẹ́ bá mi ra oúnjẹ mo fẹ́ fi lo oògùn kó bá mi ra oúnjẹ mo fẹ́ fi lo oògùn mo ń rẹ̀ mí díẹ̀. kí ló dé ló ra. kò sáwọn Ayọ̀mídé nílé gbogbo wọn ti jáde. tí ò bá sáwọn Ayọ̀mídé nílé ẹ̀ẹ́dẹ̀ ẹran bànújẹ́ àbí tí ò bá sáwọn Ayọ̀mídé kí n tèmi ẹ̀ẹ́dẹ̀ ẹran bànújẹ́ lọ kò yé mi báyìí mi mọ́jọ́ tí gbogbo yẹn bẹ̀rẹ̀ kẹ́ máa rán mi iṣẹ́ kò yé mi o ọjọ́ wo ló bẹ̀rẹ̀ kẹ́ máa rán mi iṣẹ́ ṣé rán mi lánàá kò yé mi ẹ sọ bá ẹ lóore yẹn yín tó yẹ kẹ́ ti kú ta ni ò bá rẹ̀ bí òun ṣe yìí ó yẹ kẹ́ ti kú kẹ́ ti lọ sí mi kí lè ṣe láyé ṣó yẹ kẹ́ tún máa jẹun ẹ̀yin tó yẹ kẹ́ máa bẹ̀bẹ̀ kẹ́ máa tọrọ fún kú wá ní kí ọ̀kan lọ́ba yín rò tẹ́ bá ti respect mi as ọmọdé ara mi ṣé kò yẹ kẹ́ respect mi as ọmọ láńlẹ́dì yín ẹ wò ẹ má jẹun wọnú yín o láíláyé yín ẹ má try ẹ mọ́ ẹ má bá mi dán rọ́bìṣì yẹn wò mọ́ o mo ṣe wà párámùdù mo wà o párámùdù mo wà ẹ má ràn mí ní gbogbo àwọn iṣẹ́ dáadáa má ràn mí iṣẹ́ mo sí kò sáyè fún gbogbo rọ́bìṣì yẹn má ràn mí mọ́ o. ọmọ tó kẹ́. àbọ̀fẹ́ kẹ́yìn ni má jẹun wọnú yín o. akónisí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ. kì í rán bànújẹ́. àgbà tí ó kẹ̀wù sọ̀rọ̀ ìbànújẹ́. akẹ́kọ̀ọ́ sáré òbí ẹ̀tọ́ ọmọ ẹ sáré òwúrọ̀ kẹ́ máa bá sáré lọ́jọ́ alẹ́ òbí ẹ̀tọ́ ọmọ. olólẹ́gbọ̀n àdúgbò rẹ̀ yìí náà àsáńkà ẹ fojú jọba bólú ẹ dákun àsáńkà nígbà tẹ ẹnìkan fún mi bàbá mi tẹ̀yìn ọgbà kankan Ọ̀yọ́ mọ lọ báwọn kí ni tí ń fi sìn sẹwàá òkè sá. inú mi ò dùn I'm not happy at all. lóde lọ́pàá. nǹkan kan wà tó ń bọ́dà mi ọmọ òṣì kan ni ọmọ tó jẹ́ pé kò ní sense kò ní ràkàyè kankan lórí ó fẹ́ dọ̀tí mi ó fẹ́ yẹ̀yẹ́ mi ó fẹ́ dojú tì mí èmi náà wá fẹ́ jẹ́ kó mọ̀ wípé no pé ó níbi tí mo kù sí wọ́n fẹ́ jẹ́ kó mọ̀ pé gbogbo nǹkan tó jú bá rí kọ́ ni ẹnu máa ń sọ ṣé ẹ̀rọ ọmọ táwọn rí tó kẹ́ ni. tó kẹ́ wò ṣé tó kẹ́ gíwá àbí tó kẹ́ jà mí. àtókẹ́ kan náà tó kẹ́ ọmọ òṣì tó máa ń dìstọ̀ gbogbo àdúgbò yẹn ni náà. ọmọ kékeré ilé ìtayé ẹ̀ ti tà yìí tó pé tó bá ti dáhùn àbáyá rẹ̀ ni wọ́n dúró fún. ọ̀rọ̀ kékeré kọ́ o ṣe understand fẹ́ kí bá mi kọ́ ní ẹ̀kọ́ ṣe ó fẹ́ gbaṣọ ní ara mi ni ó fẹ́ fèdí mi síta mo wá fẹ́ jẹ́ kí bá mi ṣídìíwọ̀n kẹ́ ṣídìíwọ̀n kó mọ̀ pé ayé pé gbà. ẹ má jẹ́ ní ṣídìí hàn yàn torí ìdí mi ọjọ́ lọ ìdí mi gbágungbàgun bí àrùn ọ̀pẹ ni tí bá tún wá sí hàn yàn bí ẹni pé mo tún àṣírí ara mi tànù mo sì dì síyàn tó bá mú snap dì mí wọ́n mọ̀ lẹ̀ káàkiri olúwa rẹ̀ go viral lórí íńtánẹ́ẹ̀tì ọgbọ́n lèèyàn máa ń dá sí ọmọ ilé kéré sí kéèyàn máa sì dì hàn lọ. ayé ẹ̀gbọ́n àdúgbò ẹ̀yẹ rò bẹ́ẹ̀ sẹ́ èmi kò tún fẹ́ kẹ́ ṣe fún mi ẹ bá mi kó àwọn boys àwọn tó bá ní six pack àwọn able men kó bá mi gbé ẹ fún wọn ní pankẹ́rẹ́ kọ̀ọ̀kan kó nù kí gbogbo ara rẹ̀ pọ́n kó má mú àkí àbí kòkòrò dání kó má ṣá o ṣùgbọ́n kó nù rí bí pé kó faint síbẹ̀ káwá gbé ma tún sanwó hospital. ẹ má wọrí ibi tẹ́ ẹ̀ lọ ti yé mi kò yẹ kó le tó bá ń ṣe bí ká kọ́yàn lẹ́kọ̀ọ́ ni kò ní lọ tó gbogbo ọ̀nà lẹ́fù ṣé mọ́tàn yìí ilé ayé yìí ọgbọ́n lọ́gbà ọgbọ́n lèyàn fi operate life. ẹgbẹ́ mi débẹ̀. ṣé rí irú ọmọ yìí á ṣe kínní fún un ni ọ̀rọ̀ tó bá sì ti kọjá àárín àwa méjì tó bá ti di èèyàn mẹ́ta third party anything ló lè ṣẹlẹ̀ third party ẹ̀yin méjì lè mọ́nú ara yín
tọ́wọ́ bá ti lé nǹkan láàrin yàn kẹta wáyé ní mẹ́ni tó tó àṣírí téèyàn bá ti sọ̀rọ̀ ẹ tírì tó bá sọ̀rọ̀ ẹ méjì yóò padà di 2 against 1 at the end of the day. So 3 is a crowd. It's a crowd. Ọgbọ́n lọ́gbà ṣebí ká ṣe kínní fún ni a ṣe fún ojú rẹ̀ ó sì bò àbọ̀dí kò dúró tó èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún yín. Àyà ìmọ̀ ẹ dúró náà ojú tẹ̀yìn náà ti rí nǹkan nù ayé nítorí ojú yín ṣe jì. Ojú tẹ̀yìn wo ìtọ́jú ojú mi jẹ̀dí olómi. Ara o ojú big stout. èyí nítorí ẹlẹ́mi ní ìjáde tán káyé mọ̀ bá rí tán ojú tẹ̀yìn wo o ti rí nǹkan. O ti yọ fáàgùn. Ẹ tiẹ̀ kọ́kọ́ ọ̀dà fúnra yín ná ẹ sì ọ̀dà ànọ́dà tì fún mi màá mú kíní tán. Mi fún nǹkan tẹ̀sí ẹ̀ sọ ẹ ṣáà ṣọ pé bàbá mi dá sẹ́ríà. Àní màá tó 100%. ẹ gbélé gbọ́sẹ̀. Tó kẹ́ máa mọ̀ sí bọ́dì. Barman fún mi ní kọ̀ọ̀kan sí fún wọn. ẹ lọ kàn wá fún mi ní ẹja kíká tó láta peppery fish tọ́ba tó wá fẹ́ bá mi kàn everything àti kan fún mi ní fine fish point. ẹ jẹun débi ni. ìmọ̀ mú nǹkan bí ẹni jẹ búrẹ́dì láti lè. Fájọ tẹ fi etí gbé fìyà dúró. Etí mi ò gbọ́ nǹkan kan. ẹ sọ fẹ́ fún wa. Ó dà kọ́ ọmọ bọ̀ tí ni ohun yóò ọmọ bàràkà fine fish point. Ẹ máa kọ́ mi díẹ̀ díẹ̀ náà. live video lẹ́nu jẹ́ mẹ́ta ẹ̀ sì máa gba pátá ní èèyàn kan bẹ́ẹ̀. Ó máa bóra sí wò. Àmọ́ ẹ mọ̀ wọ̀rí ẹ lè rí fídíò gangan ẹ kàn mọ́ pa àwọn èèyàn mọ̀ sọ. Ẹ̀dẹ̀ mi ọ̀dẹ̀ bí ẹ̀yìn wá ń jẹ ṣé yìí. Àwọn ń jayé wèrè gan. Ẹ jẹ́ kọ́ ẹ fún mi ní tẹ́lẹ̀ fún mi tẹ́yìn náà listing. Ẹ máa ń yá fígẹ́tì náà. Ṣé bí mo ti wà èèyàn làlá ni mi o. O ti fi bí ẹbí yìí. Ẹ̀yin náà lè. Báwo ni gbogbo nǹkan? Adẹ̀kú afẹ́rẹ́ yìí akú ẹ̀dá yìí. Ajé a máa wá lágbọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé báyìí a máa yọrí sí rere ni. Ajé a máa wá lágbọ̀rọ̀ Ọlọ́run. Ṣọ́ọ̀bù yìí á kún tó máa tẹ́ pé ẹ̀yin gangan fúnra ara yín ẹ̀ wò pé Ọlọ́run ṣoore kàǹkà fún yín. Kàǹkà tó ń kà kí lẹ fẹ́ rà kí ni nǹkan tẹ́ fẹ́ rà. Gàrí. Ẹ dá wọn lóhùn. Ẹ gbọ́ kí lẹ fẹ́ rà. Ẹ ní CD. À ń ta késẹ̀tì bí ẹ wá CD lọ́wájú. Kí lẹ́yìn fẹ́? Dáràn. Ṣùgbọ́n àti gbogbo ẹnu sọ̀rọ̀ yẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tí mo nǹkan tí mo fẹ́ rà ọ̀rá àdáàbòbò. Ẹ ṣé bí ìjọ fámásì no ṣé bí ìjọ fámásì tẹ̀ ń wọ̀ ọ̀rá àdáàbòbò ẹ lọ wájú ṣẹ̀ṣẹ̀ kó dá àdúgbò yìí. Tẹ́ ẹ̀ bá ní kẹ́ ẹ sọ èwo ní tẹ́ ẹ rọ́jò itọ́ sí mi lára. Wàhálà lẹ kóra yín sí ẹ lọ wájú ẹ jẹ́ ń dáhùn èèyàn lóhùn ní kíni ogun ṣòkòtò yín ló ń wọlé ṣe dáadáa. In fact mo máa ń pera mi tálíkà ìgbà tí mo rẹ́ ni mo tún ní hope. Ẹ̀yin gan kí lẹ fẹ́. Tálíkà tó wá rọ́bà dáàbò bò káàkiri. Ṣé kí n máa lọ. Àwọn èèyàn ò jẹun kánú wọn tún máa fẹ́ obìnrin ẹ̀yin náà ìwúrò ẹ̀ nìyí. Kí lẹ fẹ́ bàbá kí lẹ fẹ́ kí ló fẹ́ rà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dá ẹyìn padà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dá ẹyìn padà ẹ jọ̀ọ́. Kí lẹ fẹ́ rà. Gàrí ni mo fẹ́ agolo 3 ẹ̀pà 3 máa fún yín lówó nírọ̀lẹ́ ọ̀la. Gàrí aago mélòó. Agolo 3. Ẹ̀pà mélòó. Ẹ̀pà 3. Kò ṣe ó kú ti ṣọ́ọ̀bù lé mi lórí kúkú pa ṣọ́ọ̀bù dẹ̀ ṣe bí wọ́n lo ṣí fún mi gàrí 3 ẹ̀pà 3 tí bá mú ẹ̀kọ́. Ẹlẹ́gbọ́n àdúgbò ni mí. Sórí yín pé ṣá ẹ fẹ́ rà mẹ́ tún pera ẹlẹ́lẹ́gbọ́n àdúgbò ṣe nọ́mà torí mo mọ̀ yín ládùúgbò yìí ló ní tí ẹ kì í ṣe fún yín o ẹ mọ̀ pé nìkan ni first nìkan ni second nìkan ni third mo ní tí ẹ kì í ṣe fún yín o èwo ni ẹlẹ́gbọ́n àgbà. Ẹ ta fún mi ìrọ̀lẹ́ ọ̀la láṣẹ Ọlọ́run ọba ọlọ́kọ́lọ́ ń sọ wà ìrọ̀lẹ́ ọ̀la ẹ mọ̀ máa tà fún yín torí tí nǹkan bá lọ ṣe yín sílé tẹ lọ kú dànù wọn á náà ti dé ìbà kẹ tó kú mo dẹ̀ lórúkọ ládùúgbò yìí mi ń jẹ́ kẹ bá èmi jẹ tí bá wà tà sí tó bá fi lè yẹ ní ọ̀la ẹ ní láìkì mi ò yìí tẹ̀ ṣe rí preamble ni o kò lè yẹ rárá máa wọnú ìmàtú jáde mo promise mélòó lẹ pé. ẹ bá mi ṣe lágolo 5 ẹ̀pà náà 5 torí máa tẹ̀ bá nú ẹ̀. Kò sí wà lórí yín tó fẹ́ burú yẹn á burú tán kò sí wàhálà. ẹ jẹ́ kó kún ẹ fọwọ́ gba lẹ́gbẹ̀ẹ́. ayé yín tó bàjẹ́ yẹn kò sí wàhálà. Ìdọ́kùn máa tẹ̀ bàbá ẹ̀. Mo lè bọ́ ọmọbìnrin kó ṣe lágolo 5, agolo 3 náà ló tún ṣe. Bá rí gúre sílẹ̀ bí àtàtà gígùn. Mo wá pọ̀nmọ́ funfun sí. Oya wo wá sókè.
sókè wá sókè. Wọ́n ń jàjẹ́ ṣẹ́kù. Ọmọ ní lọ tí ń. Gàrí ó máa Yorùbá wo máa ń dá padà o. Ìrora gàrí tí ò wú máa dá yòókù padà ní kó yọ owó agolo kan. Wá sókè wá sókè wá sókè. Lè kọ́ kó wá sókè o. Àwọn ọmọdé mi ní dá. Jókòó ló padà. Epo wọn. Àwọn èèyàn tó ń ta fẹ́ gàrí. Isijeja sekizo amana ninge mena to zizizi izinjeja sekizo ọmọkùnrin kọ yàrá izinjeja sekizo. Ó ta sánsán. Ó dà bẹ́ẹ̀. Ó tiẹ̀ ti dà bẹ́ẹ̀. Ó dà bí mo ṣe ka yín yẹn. Bí mo ṣe ka yín yẹn náà ló dà. Kí lẹ̀ ń ṣe àǹtí Sídí? Mo ń gbóòórùn pátá. Ẹ̀tún ní fún tí àti sọ fún pé ń gbóòórùn pátá. Ṣé ẹ̀ ń ṣe èrè ni? Mo fẹ́ mọ orúta sánsán tí. Mo ń sọ ẹ̀tún sọ pé ẹ̀ta sọ pátá mi. Ṣé ìwà òkè ṣá? Ṣé ìwà òkè kí ló dé tẹ́ máa ṣe bẹ́ẹ̀ nítorí ẹ̀ ò pè báyìí? Ọ̀nà mi. Máa tútù yín náà ṣé ìwà òkè? Ẹ jọ tọrọ kí lẹ̀ ń gbóòórùn bẹ́ẹ̀? Bí mo ṣe fọ́tọ̀ ọ̀nà mi pé mò ń gbóòórùn ta sánsán tí ń bẹ lábẹ́ rẹ̀. Torí pé mo dẹ̀ fẹ́ bínú mo ṣe kúrò lé torí pé mo fẹ́ bá yín wà nílé ni mo ṣe kúrò lé tí mo rò pé ẹ ti máa ṣòṣì yín wọ̀n báyìí tí máa kó ṣì yín kúrò níbí báyìí. Ṣé ìwà òkè ṣá? Màámi ẹ wá wò ó ẹ wá wò ṣe tí bá tún bẹ̀rẹ̀ báyìí máa ní mo tútù bẹ̀rẹ̀ o ẹ wá wẹ̀ ń tẹ́ gbà ó tí bá bẹ̀rẹ̀ báyìí máa ní mo tútù bẹ̀rẹ̀ o. Ẹ wá wẹ̀ ń tẹ́ gbà ẹ wá wẹ̀ ń tẹ́ bá láyìn fọ̀ tí ẹ ń fọṣọ àbẹ́ ń gbóòórùn pàǹtì mi wọ́n fi pàǹtì mi wọ́n fi sí mi wọ́n ń gbóòórùn ẹ̀ ẹ̀yin dẹ̀ lè fà á ẹ̀yin lè fà á mo dẹ̀ ti sọ fún yín ẹ̀yin lè fà á ẹ̀yin tẹ́ lójú méjì gan ẹ fọṣọ kò tí mọ̀ ẹ wá gbọ́ lójú kọ̀ọ̀kan máa fọṣọ mi òun náà ti ń gbóòórùn pátá olú ẹ̀ báyìí àwọn tó jẹ́ pálákìsà ni wọ́n máa ṣe bí wèrè káàkiri. Ẹ má dá lóhùn o mọ̀ ọ́ fọṣọ àárín ngbà mo sì kọ́ àwọn pátá rẹ̀ mo sì ní tásẹ́sẹ́ wò pé kí n gbé sí mú kí n rí bá bẹ̀rẹ̀ ṣe rí. Ó rí pé lórí burúkú ni ẹ́ akóṣìbérò ni ẹ́ ó ti tán fún ẹ pátápátá òye tí mọ̀ ni ìwọ mú pátá ọmọ tèmi òun gbọ́ òun ẹ̀ òun gbọ́ òun pátá ọmọ mi kí ló fẹ́ fi ṣe. Ìfi ṣe nǹkan kan. Ó fẹ́ fi ṣe nǹkan ni Ọlọ́run ò lè gbà fún ẹ ẹni tí ò ní irú ẹni ni kò lè mọ iye ìgbà tó ò bí òye ò pa ò gbé ọwọ́ ò mú adùn ọmọ nǹkan kò gbọ́dọ̀ ṣọmọ mi o wo ajé abiyamọ ni mí mo dúró tọmọ mi bó ṣe jẹ́ agbára mo fi bì ẹyọ kan ṣoṣo yìí èèrà ò gbọ́dọ̀ rà tí nǹkan bá ṣe Sídí ó dáná nìyẹn kí làbùrọ̀ mú pátá máa gbọ́ òun pátá kí ló fẹ́ gbà mbẹ́. Ẹ̀yin fi wọ́n lẹ̀ kí ṣẹ̀bi wọn ìgbà tó yẹ láṣọ gidi lọ́rùn àkísàlẹ̀ máa wọ̀ káàkiri lójú ayé yín ní ìráṣọ gidi kan lọ́rùn yín ẹ máa ṣe bí wèrè káàkiri ẹ máa rìn kiri ni ṣẹ̀bi yín wà ní ṣebí màmí ló fà. Èkìsà náà ló dẹ̀ wọ̀ elékìsà ni ẹ kò parọ́ ṣé o mọ̀ pé elékìsà ni ẹ ni èkìsà ló wọ̀ débi ká tó gbá ẹ a tún sọ fún ẹ náà kó máa wọṣọ gidi ó ráṣọ gidi wọ̀ ṣé mi sanwó oṣù fún ẹ. Ṣé akínúwádé tó ń fowó mi ò fẹ́ fowó tó ò bá ti dà tó ní èrò burúkú ò lè fowó náà ṣe nǹkan rẹ̀ bẹ́ẹ̀ ni tí bá ti ń sọ fún ẹ tó ń gbà báyìí tó ò bá ti gbèrò rere sí ọmọ tèmi ó lè fi ṣe nǹkan rẹ̀. Robisi. Ó Robisi ló mú pátá kí làbúrò gbóòórùn pátá fọ pátá lásán fọ búrà lásán kó fọ gbogbo aṣọ ẹ kó mọ́ tónítóní
bí ọba sọ́hun náà tó sọ wípé mi ò fọṣọ òun mọ́ láṣẹ gbẹ́ àmọ́ pé èèyàn burúkú la gbà òṣì márata márayọ̀ tó ń ṣe káàkiri àdúgbò láti kékeré ẹ̀ títí dìsí tí òjò rọmọ bí tí òjò rọmọ gbé dání má kó síwọ́ bí o jẹ́ kó rí ẹ kó ṣe kí ni kó pé ọpọlọ ẹ kó wálé tí nǹkan bá ṣọmọ mi ó rí mi jẹ gbọ́ tí nǹkan bá ṣọmọ mi ye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  wà á rí mi wò bí ràn bí ẹ fọmọ mi báyọ̀ ṣeré o torí kí n bá má jìyà ni mo ṣe yá má jìyà lọ́fà o kó jẹ́ kó rí ẹ kó fapò kétí ẹ kó sílẹ̀ tó bá dẹ̀ yẹ kán ti gé ẹ létí lọ ni kó jẹ́ kí n mọ̀ tó o bá gbọ́ nǹkan kan máa kán gí mọ́ wàá gbọ́ nǹkan kan ni mo lè ní ọmọ tó kẹ́kọ̀ọ́ kan kí mo fún ẹ bẹ́ẹ̀ ni owó iṣẹ́ ni mo ṣe ń san àrà tó bá dẹ̀ wù mí ni mo lè fi ẹ́ dá láti gbóòórùn pátá ọmọ mi mọ́ yóò gbóòórùn bẹ́ẹ̀ mo fẹ́ fi nǹkan sí i wá ṣe kí ló dé ó dẹ̀ ní rádaràda bí ọbẹ̀ ọlọ́kà ju ẹgbẹ̀ làpá kó ẹni tí ò mọ ohun tó pọ̀ tí ò mọ tó yẹ kó ṣe pẹ̀lú gbogbo ẹ̀ sọ̀rọ̀ oyè wò mí tó bá tún wò mí máa dàgbà jùbọ̀ ẹ̀ mo mọ̀ pé mo yìí máa kú ẹ ní ẹ̀ṣẹ̀ ìjọkùn ń bíbà wàá mọ̀ pé ó sì wà lára mi ọmọ tó kẹ́ mi wọ́n lè para mi lórí ẹ̀ kí n fi báyọ̀ sílé lẹ́kọ̀ọ́ yẹ̀. mo ṣèṣì èsì olóró mo sí. irú wẹ́wọ́ gbogbo ọgbọ́n pátá rẹ̀ lásì. The best. Ẹlẹ́dàá mi ni dàrú sí mi, rárá rú sí mi náà. Ọlọ́run rú sí mi, rú sí mi, kọ́lé má fi mi ṣe yẹ̀yẹ́ mọ́. Kọ́lé má fi mi ṣe yẹ̀yẹ́ mọ́. Kọ́lé má fi mi ṣe yẹ̀yẹ́ mọ́, ẹlẹ́dàá mi ṣe lù mí. Sidi. Ẹlẹ́gbẹ́ àdúgbò. Sidi. Ẹlẹ́gbẹ́ àdúgbò. Ẹnu ẹkún rẹ ọmọ dáa. Gbogbo ẹ̀ lọ fọ́ pẹ́pẹ́pẹ́ bí ègbólé akẹ́yìn. Tí ẹ̀ panudé irú ẹnu òfò rẹ̀. Mo gbàdúrà tó ń jẹ ẹlẹ́dàá mi ṣàánú ọmọ ṣe bí àwọn kidot ìlú kẹrẹ ọba lè mọ̀ sí lọ́wọ́ mi ṣé bá ti rí mi kẹ̀ fún mi lọ́wọ́ mi lọ́ọ́ tààlà ládàmọ̀. Ayé sá ti rí bó ṣe lóun ti fẹ́ rí o tó ń báàkì ẹ̀ up pẹ̀lú sadness tó wà nínú sad mood tó wà o tó ń báàkì music mo mú bá sílẹ̀ ti pẹ́ létà ló tún fi chorus. Bẹ́ẹ̀ni kí ló ṣe ọ́. ẹlẹ́gbẹ́ àdúgbò ìyá jẹ́ mi lónìí. Ta ló fi àjọ. àwọn tó kẹ́rin tó ṣe tí mo ń bá ya rẹ̀ sí. tó kẹ́ bẹ́ẹ̀ ni lọ́wọ́ ń pè bẹ́ẹ̀ ni pé toast bread mo ń gbọ́ jàre. kò sí nítorí òfin mi wé tán lónìí ó ní ìníran ọ̀rẹ́ lásán kan ní mí olódòtí ní mí bí ṣe ń sọ níyà rẹ̀ wò kódà bó ṣe bú mi tó fi mí wé ṣe dé ó ní ìyá mi ò lè bìrú òun ó ní ìyá mi ológo nítorí kò bá ọmọ ológo pọ́ lójú kan ní mí kò sí tí òfin mi wé tán ìyá rẹ̀ sí gbèrè yìí. wà á ìwọ̀nba wa ni sórí téèyàn bá ti ń sunkún èèyàn mọ́ ríran èèyàn fẹ́ kún rojọ́ fẹ́yàn tó bá ti ń sunkún tó bá ti fẹ́ rojọ́ fún yàn wà á pọ̀sì ẹ̀kọ́ ẹ̀ wà á rojọ́ kí n lè gbọ́ ọ́gẹ́ nítorí sọ ti yé mi má tún sọ má tún sọ alágbàkó wọ́n sáà wẹ́ni tó ń waste time rẹ̀ ibi tí mò ń lò tiẹ̀ consign rẹ̀ wo ibi tí mo ti fẹ́ wọlé sí ọlá gangan ni pé ó lá ńlá kìsà ni. Bẹ́ẹ̀ni. tó wá dùn ọ ni. ó dùn mí. ṣé mọ́tàn alákìsà ni ọ bíi ti bóró ni ewu wọn náà wọlé aṣọ tọwọ sásọ lásọ tọwọ yìí. aṣọ mi mọ̀ wọ̀ ọdún kẹta tí wọ́n máa sọ rírì aṣọ gidi nínú aṣọ mi náà mọ̀ wọ̀ lọ́lẹ̀. bẹ́ẹ̀ sásọ rẹ̀. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ sásọ rẹ̀. bẹ́ẹ̀ni. tó lè wọ́ lọ sí òde MVC. kò síbi tí ì lè wọ́ lọ sí ẹ̀rọ rẹ̀. alákìsà ni ọ kò síbi tó lè wá aṣọ yìí lọ. bẹ́ẹ̀ni. alákìsà ni ọ mẹ yes alákìsà ni ọ alákìsà ń jó lóru bó pẹ́ ilẹ̀ àmọ́ lọ́la bẹ́ẹ̀ sásọ rẹ̀ lélẹ̀. bẹ́ẹ̀ni. o lè wọlé lọ síbi MVC. ìwọ lọ. olùsí àwọn wọlé ń bọ̀ rìn. àwọn ọ̀rẹ́ mi. tára àwọn ọ̀rẹ́ rẹ̀. àwọn ọ̀rẹ́ tẹ̀ mọ́. kò wá rẹ̀ wọ́n láti jọjọ́ yìí. kò rẹ̀ wọ́n. wọ́n lè má sọ síta yóò ti rẹ̀ wọ́n. ọ̀pọ̀ aṣọ tó jẹ́ olórí aṣọ rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tí mo mọ̀ ní tiẹ̀ mọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ mọ́ màá dìde gbogbo wọn tó ti yọ báwọn. sórí lọ́jọ́ tèmi ń sọ fún ọ
wípé béèyàn ṣe máa ń ṣe rèé tó ń gbáwájú tó ń gbẹ̀yìn tó ń fight fọmọ kékeré ọjọ́ so ti rí báwọn ìwọ lọ lóyà sí wrong people ni nígbà lóyà sí wọn o tún wá padà jìgá pé wọn jìgá rẹ padà báyìí sórí pójú rẹ bó ìwọ olójú kan lẹ́nu túùkù tó yẹ kọ́ nice everybody ojú kan dùn ọ́ o nísìn sọ̀rọ̀ pé ẹran olójú kan wọlé ya ẹran olójú kan wọlé ya waste product ní fáwọn mùsùlùmí. ṣé ń wọlé ya ni. ṣé bó ti wà ká ní pé wọ́n ń pa èèyàn fún léyà wọlé ya mọ́ ajá. ẹlẹgbẹ́ àdúgbò èmi lè mú tàbí mi wé sí ní pọmọrọ ọjọ́ fún yín. o ti bú mi rí nígbà tẹ́mi àtẹjọ pàdé tí mo fẹ́ bá ọmọ wí tán gbáwájú bẹ́ẹ̀ tó níwọ̀n ní security tí mo láwọn òbí rẹ̀ ó lù ọ́ pa. èmi sí kẹ́sì mọ́. sórí ilé ẹgbẹ́ ní wéré sọ̀rọ̀ sórí ilé ayé ìtẹ̀yìn bá ti wrong is téèyàn bá ti lọ lóyà sí wrong people ó sùn dẹ́ndẹ́ ẹkún lọ́jọ́ tá a sì rí bá padà tún páwọn tó lóyà sí wọn fọ́ fún ọ. ọwọ́ awó oríta mẹ́ta lórí sọ́kàwé ló ń sunkún ó ti ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀mí ara rẹ kí sọ́kàwé jìn kó o rétí inú gbẹ́. sọ tún ti rí wọn torí pé o ti fẹ́ rí o ti waste product ni ọ ṣé mo lè má lọ. ẹ wá ọ̀pọ̀dà ẹ̀rẹ́ kò mọ fẹ́ béèrè mẹ́ta kẹ́ tó mọ̀ lọ. tètè fásitì mo ní nǹkan tí mo fẹ́ fi dé mi ṣe wọ́n bá dé mi jẹ́. alákọ̀ọ́kọ́ náà sì bí ni pé ńgbà tẹ̀ ń lọ ṣé mo pè é. ó pè mí mo ń lọ ọmọ kan sáìtì ẹ̀ ní máa pa site with person emotional ló wà jẹ́ kí n pay attention sí ọ. nígbà tẹ wá padà dé ṣé mo sọ̀rọ̀ fún yín sẹ́yìn kọ́lẹ̀ béèrè lọ́wọ́ mi. mo bí ọ kí ló ṣe oṣù ṣàlàyé gbogbo tó ṣẹlẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ṣé mo mọ̀ yín rí ṣé mo mọ̀ yín tó bá ti yàtọ̀ sí ẹlẹ́gbẹ́ àdúgbò tẹ́lẹ̀ disturb paramẹ́ntì ṣe yahoo káàkiri ládùúgbò ṣé mo mọ̀ yín. èyí ń disturb wọn ẹ̀tọ́ mi mọ̀ ń gbà lọ́wọ́ dúró mẹ́ máa mú pàṣẹ wọn jáṣẹ́ ní ọrùn ọmọ ẹlòmíì wọn gbà bàtẹ́ ẹsẹ̀ ọmọ ẹlòmíì. àwọn tí wọ́n fún àwọn girlfriend ni wọ́n lówó ọ̀kadà pé come and greet me for house tí yóò sọ pé I'm on my way tí ó sì ní wà máa lọ fẹjọ́ rẹ̀ súnmọ́ sí ọyá ẹ̀ blog yẹ sẹ́ni ọ̀tá tó sẹ́ni òwú agídí tó. ẹ̀yin torí pé olórí ibú náà ní ní. olórí ibú rẹ̀ pa mi. bẹ́ẹ̀ ni tí ì bá ṣe pé olórí ibú ni mo wà á yín ẹ sì pa òkúta sẹ́ẹ̀mùsẹ́ náà mi tí mo mùsẹ́ àyìn lọ́wọ́. ọyá ìṣẹ́kùn ẹ̀ kó o bẹ̀rẹ̀ sí ní sunkún kó o sún bí egbére bẹ̀rẹ̀. tẹ bá pẹ́kẹ́ tó kó wájú mi ẹlẹ́gbàrúgbò tí ì bá ti fọ yín lórí kẹ́ẹ̀pẹ́ mi lọ́mọ. sórí ilé ayé yìí ẹjọ́ kékeré ni kò rò frustrated woman bèèrè mi náà tó bá yọ bàtà bá yọ bàtà tó bá yọ làákàyè máa yọ tó bá yọ pọlọ máa yọ pọlọ sọ̀rọ̀ kékeré o só ti yọ báwọn. ẹ ti ẹ ní làákàyè ẹ mọ rìn káàkiri àdúgbò ẹ dúró ní gbogbo tó bá ṣẹlẹ̀ ládùúgbò lẹ́mọ̀ sí. ní ìṣe ní mọ̀ sí ìwọ̀nba lọ̀rọ̀ tó mọ̀ sọ́nlé ayé rẹ̀ ó ti yọ báwọn. olórí ibú ara ẹ̀dá ẹ̀ mọ̀ lọ. wọ́n sùn kò mẹ́kì owó kó fọ̀rọ̀ kó fẹjọ́ àwọn ọ̀rọ̀ olórí ẹ̀rẹ́ tó sùn sílẹ̀ fún very dark pa. ẹ̀yin tẹ̀yìn ẹ̀rẹ́ tó sùn. àwọn ta ni èmi ọ̀ sùn tó. tí bá wọ lẹ́ẹ̀nì ẹ kọ̀gbọ́n. in a hard way. bẹ́ẹ̀ ni ẹ kọ̀gbọ́n mo sọ. sọ́ni tí bá wá wọ ẹ̀ bọ̀dẹ̀ torí ọ̀rọ̀ rẹ̀ ọkàn máa lu ẹ̀wọ̀n sí ẹni. olórí ibú yìí. alágbàkọ. sunkún ẹ. ẹ bẹ̀rẹ̀ jọ ká tó pàkúta sẹ́kùn mi. fílẹ̀ báyìí kò kọ̀ntínú ẹ̀kún ni lọ́la àwọn tó ní ayé. kọ́ntínú ẹ̀kún ẹ. kò kó sì lọ ta ló fẹ́ sunkún ta lẹ̀ ń lògùn fún àbọ̀ lórí ibú ni. ọ̀rọ̀ ayé yín dàbí ọ̀rẹ́ tí sunkún tí play blues ni ẹ̀rọ ayé yín lẹ fi pọ̀sì ọ̀rọ̀ mi. mo bá ta ẹ̀gbọ́n ó ga ọ́ sí òye lè stay. kí wọ́n ṣe manage lélẹ́yìí ọdún. àwọn ọ̀gá you never wake up body so how you dey be now brother. I dey feel for you o sọ pé o máa ń jẹ tọ́kì tẹ́lẹ̀ o wá lọ jẹ pọ̀nmọ́ sí báyìí. àwọn mi jẹ pọ̀nmọ́ nìkan ìṣàpá mọ́ ń jẹ o. o tún di bẹ́ẹ̀ o tún wọ́ọ̀sì nìyẹn. bàbá ẹ̀ mo gàrí steady. ẹ ṣe kó wá sùn lè ṣe kó dọ̀ọ̀lẹ̀ ni. kí ni mo fẹ́ bọ́ lọ́n fa wetin I go do now. ọmọ o lè fa ìlọ́tọ̀ I fit link you up with guys now wey be say bobo wey dey do well shey you get so if your life ever change within 2-3 weeks. I no wan do all of that I no wan do am at all abeg. Why now. àwọn ìdí àkàfẹ́ máa fa orí olórí kò rí lè mọ̀ mi lára àti pé ṣe orí oorun mi kì í fọhùn ṣe rárá mi lè ṣe kí n má sùn lálẹ́ náà. Understand, so mo ní láti kọ ra maintain ara mi ọmọ olóyìnbó ní cut your coat according to your size ṣe bó ti mọ ẹlẹ́wọ̀n ṣàkùn ìwọ́n mọ̀ pé tó bá yà wọ́n adáńjọ́ kan bọ̀ ṣorí ká fẹ́ máa gbọ́ ọ̀nà ìbúrú yẹn Àbújá kì í ṣọ̀nà fún ṣínà jàre àjẹpọ̀n ìyá ló fi ń jẹ ni. gbogbo lines tó múlẹ̀ o sọ̀rọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ lọ fẹ́ máa sùn ṣé ẹni tí ó lówó máa ń sùn ni. ọmọ ìyá mi tí ń bá sùn báwo mo fẹ́ lálàáfíà. ẹ̀ tó wà ga ẹ̀ bá lọ fẹ́ bẹ́ẹ̀ testis if money no dey you say you wan dey maintain which kind maintenance be that ẹ̀kọ́ báyìí mú ìwọlé lẹ́kọ̀ọ́ ní kí n máa gba jásẹ̀ ní kí n máa gba sachet kí mẹ́rin yẹn ṣe. nǹkan tó wà lọ́wọ́ mi ni ọmọ oró mi. okay you know wetin go sup you see ṣé wọ́n ní lounge malaria yìí bí bá àti lè flex up takọ̀ máa mú bí ẹran sí àbí ọkàn. báwo àbọ̀ ọtí wọn wọn. bí ó lò ní.
ẹnẹsìn wọn ó kéré jù ó ṣe máa ní bóyá bíi 60,000. Mo sí ọtí kí lọ́wọ́ àwọn ọmọ yẹn ṣá ọmọ gbàgbó yẹn kéré gan mo just go there mo go drink one at least tó bá wà òkè tó ṣááyó gan nǹkan tí mo sọ máa lè sing sórí ọ máa lè understand ṣe yẹ mo just get eye small mo ṣe wà òkè báyìí nǹkan lọ bẹ́ẹ̀ náà ṣe yẹ sí nǹkan kan tí mo fẹ́ dẹ́ sọ àwọn nǹkan tó dáa jù náà aṣọ mi náà ni mo wà. ẹ mo just go at least. Arínájà ń loko yìí o, aríná yoro, arẹ́tùṣọ ogun. Èmi iná ńlá lórí ajé pani, èmi tí lọ fún àmì kòkò. Èmi òjòrò gùdùgùdù dáwà ìwà yìí. Èmi lọ gbárùgbó alárúgbó lọ́dún gbẹ́lọ rẹ̀ ṣògùn láyà. Nítorí ọjọ́ ogun bá lé kìlọ̀ fọlárúgbó rẹ̀ pé kó parúgbó rẹ̀ mọ́. Wọ́n ní èyí tí ẹ̀wí ayé bá wí òun lẹ̀ gbọ̀rún gbà. Kí ló fẹ́ kí n ṣe fún ọ bọ́ bá sì ti ń sọ báyìí ọmọ òrìṣà òde ọ̀run wọn sì máa gbà. Àṣà ẹ ṣe gan bàbá ọ̀rọ̀ mi ò yí padà ohun tí mo fẹ́ mo mọ̀ òun náà ni mo fẹ́ mo fẹ́ lówó láyé ni bàbá èmi náà fẹ́ máa chi pẹ̀lú àwọn big boys bẹ́ẹ̀ ni mo fẹ́ dẹni àtàtà láwùjọ mo fẹ́ dẹni yìí mo fẹ́ dẹni ẹyẹ káwọn èèyàn rí mi kí wọ́n máa pariwo Mr. Money owó lóde yìí ẹjọ mo fẹ́ lówó. Ohun tá a mọ̀ la mọ̀ kò sẹ́ni tí ó mọ̀ pẹ́ni tí ń sigba ò lówó lọ́wọ́ wọ́n ní odógún Yorùbá ẹ filẹ̀ fún bọ́nà àwọn èèyàn àtàtà ni wọ́n ń pè bẹ́ẹ̀. àwọn sọmọrí tán lówó ló ń pè bẹ́ẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ lèmi náà fẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ kọ́ máa pè mí náà ní odógún you hot. ìwọ mọ̀ pé bẹ́ẹ̀ o bá lówó lọ́wọ́ ló dáwó lé ayé bó o bá lówó lọ́wọ́ o dẹrú ayé olówó láyé máa fún láàyè nítorí pé olówó láyé fẹ́ rí kẹ́lẹ́dàá ó ṣe wá lẹ́ni táyé fẹ́ rí ni. orí mi ṣe mí lẹ́ni táyé fẹ́ rí lẹ́ni ayé ń fẹ́. ọ̀fẹ́ lówó bẹ́ẹ̀ ni bàbá. wọ́n ṣẹ̀ṣọ́ ajé fún ọ. èèyàn tó bá fẹ́ jẹ́ èèyàn nínú ayé yìí yóò fẹsẹ̀ ẹ̀yìn dílẹ̀ mú. ṣọ́ ṣe tán. bàbá mo ṣe tán kò sí nǹkan tẹ́ni kí n ṣe tí mi ò ní ṣe bàbá. àdàbà kéke lókè adíá fún ajé ń tì kọ̀ lọ́run bọ̀ wá sí kọ̀lé ayé àdàbà kéke lókè adíá fún ògùn lọ́rẹ̀ lànà gàràgà kájé ìbò sí ajé o ayé ẹ wá wo ohun tájé ṣe ajé ló sọ gbódilé ó sọ̀gbẹ́ dìgboro ó sàkìtàn dọ́jà ajé oṣé tó sọ gbódilé oṣé tó sàkìtàn dọ́jà oṣé tó sọ̀gbẹ́ dìgboro ajé má nà mí o mo ti dọ̀bálẹ̀. ajé má nà mí o ǹjẹ́ o ti dọ̀bálẹ̀ fàájé rí? mo ti dọ̀bálẹ̀. dọ̀bálẹ̀ fàájé ọ̀kadì. nà mí o mo ti dọ̀bálẹ̀. ọ̀làlàlà bí ẹlẹ́wìí odò nǹkan ò ní sí ọ̀hún kò ní sẹ̀mí rẹ̀. ọmọbìnrin tó bá mọ ṣé ajé ṣe tẹnu rẹ̀ bá mú dáadáa òun lọ lọ rè wá. ọmọbìnrin tó bá mọ ṣé ajé ṣe. bẹ́ẹ̀ni. tẹnu ẹ̀ mú. bẹ́ẹ̀ni. bàbá ṣe òun ṣàǹṣe pé a máa. irọ́ o pípa bíi ti bó a ní gbẹ̀mí lẹ́nu ẹ̀ a ní gbẹ̀mí lẹ́nu ẹ̀ ó kọ̀ jẹ́ pé a parú ọmọ náà sáyé ni o. bẹ́ẹ̀ni. níbi tọ́mọ ọ̀hún bá tọ̀ tó ti rìn lójú ọ̀nà ìwọ gbìyànjú àti lọ bupasẹ̀ ẹ̀wà ẹsẹ̀ méjèèjì bupasẹ̀ ẹ̀wà kọ́ ọmọ bọ̀ wá bá mi tọ́ ọ bá ti bùdé dá yòókù dá mi. Ipasẹ̀ ojú àtẹlẹsẹ̀ bí tó bá rìn sí. òun gangan nu. bàbá yẹn ò lè ẹ jẹ́ kí n lọ báyìí bàbá yìí kí n máa rí bù láàrin wọn àwọn ọmọdé. irọ́ o kò ń ṣe ohun tá a lè ṣe láàrin mọ́ kì í ṣe ohun tá a lè ṣe ń sìn mọ́ nítorí èmi náà ó ní àwọn ètùtù kankan tí mo gbọ́dọ̀ ṣe kó tó di pé o bù wá àmọ́ tó bá ti dọ̀la bù wá ká wá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. ẹ ṣe bàbá inú mi á dùn inú mi á dùn bàbá ẹ ṣe gbọmọdún ọkàrí yóò yẹ kò ní yẹ ẹ lẹ orí rẹ lórí ajé. ajé o ọmọ ní ọmọ aṣẹ́gi lájẹ́ ìwòrì ọmọ alàpólà sọ̀rọ̀ ọgbègbè kan tó gorí ìrókò ẹ̀yà kíkàkàkà tí ń polówó ajé tán òwú òní làkínú obolóko alájẹ ẹni òní làkínú òbí ni ọ̀la. mama ẹ gba tíríkì yẹn lọ́wọ́ mi. bàbá mi kò gbà tó bá gbà máa ti tà á fún yín ṣówó èmi náà kò wá lórí gbà ní irú ẹ wò mo ti wọ̀n sí ọdún kẹrin rè ọ̀rọ̀ rẹ̀ yín gá níbo lẹ ti rà wọ́n máa ní kẹ́ máa wà ọlọ́run mo lè parọ́ fún yín tó bá yín kó gbà máa ti tà á kó gbà ní. price tẹ̀ ń pè yẹn náà ni. ní 5,000 naira
ẹ wò tó bá ń pò gbà máa ti tà wá láì ṣé bóyá wà lórí gbà ṣé inú mi dùn ni kó gbá ní má bínú ẹ jọ̀ọ́ ẹ bá mi rà ẹ ṣe ẹ wò ẹ̀yin náà ẹ wò sólẹ̀ ṣẹ́rí kò lè jẹ́ mọ́ bọ̀ àtọ̀ àwọn ọ̀rẹ́ yín gan máa ní kẹ́ mọ́ àwọn àbítẹ́ ti rà ẹ ṣe gan ẹ̀mí yá lò. àmì jáde yá mi. ṣó pé ẹ jẹ́ òwò ojú. ṣé màmá ṣe kí n fún yín ni. ẹ ṣe gan ẹ ṣe o àmì o. ní kí ni ajé ń wá ẹ ṣe. mo fẹ́ pẹlẹbẹ kan. owó ń kọ́ kò sárìn léèní owó ń kọ́ rájà kó sanwó ni ìwọ ní pẹlẹbẹ olúwa ṣe gbogbo owó àwọn náà rè mẹ́gà. ẹ ò ẹ káàbọ̀ lọ́fà. Ìrísẹ̀ ẹ má bínú ẹjọ́ inú mi ń dùn ní mo kọ happy mood ni mo. ìrì olórí burúkú yín wo ló ń ṣe ìrì olórí burúkú wo ló ń ṣe tí ewu èkó ń jí ẹ da ògógóró sí wa lára ẹni ká má bínú ókè tó bá wà náà bínú kọ́ o ẹ dáhùn. bọ̀ tó kẹ́ ṣe o mọ̀ mi ni ẹlẹ́gbọ́n àdúgbò ni mi náà ó dẹ̀ ń downgrade mi mo ti sọ pé mi ò mọ̀ ọmọ ó ṣàtà sáwọn tó kọ ẹ lára wọn ọ̀dẹ sọ̀rọ̀. mi mọ̀ ó yẹ kẹ́ ṣàlàyé ara yín ni ẹlẹ́gbọ́n àdúgbò tí ó lówó lọ́wọ́ tó ti kú ṣe tíṣẹ́ ti bá mu lẹ̀ bí ẹgbẹ́ iṣu. ìwọ náà ṣe lọ filẹ̀. ẹ bá ṣàlàyé ara yín fún mi ni mi mọ̀. ẹ wá ṣètò wa ní ká má bínú wá ń tẹ ẹbẹ bẹ̀mẹ̀ ẹ dètè lẹ̀. jọ ṣé bá ṣe ń sọ̀rọ̀ ni. ẹ nà ó ṣọmọ ni. iná dàgbà náà. ó yẹ kẹ́ ṣàlàyé fún mi pé ẹ̀gbọ́n àdúgbò nìyí ẹ̀gbọ́n àdúgbò tó kú ṣe tí ó lówó lọ́wọ́ tí iṣẹ́ ti bá mu lẹ̀ bí ẹgbẹ́ táyé ẹ ti bàjẹ́. ẹ wá ṣètò ẹlẹ́yìn ẹ̀gbọ́n àdúgbò. gbogbo ẹgbẹ́ yín rẹ̀ ẹnẹ sí wọn ra màtẹ́ ẹ̀yin mú ògógóró káàkiri àdúgbò iṣẹ́ kọ́ nìyẹn. ó bá kọ sí pépà o. ilé kọ́. ẹ má bínú ó ti lọ bẹ́ẹ̀ bọ̀ mí. ẹ ní ẹ má bínú tẹ̀sán yẹn ń fọ́ mi lórí ẹ má sọ pé kí n má bínú mọ́ ẹ mọ̀ọ́mọ̀ ṣe ni kí n má bínú fún kí ni ẹ fọ́ ògógóró sí wa lára ẹni ká má bínú. ẹ bọ̀ wọ́n ń fèbú ara búyàn náà ayétọ́rẹ́ lè wá sọ pé ìṣẹ́ bí mi mú lára. àlàyé yìí ti bàjẹ́ sí ẹ̀ ẹ̀gbọ́n tẹ̀ ìwọ̀n wọn lówó lọ́wọ́ o wọ́n wá wọ́n máa mọ ògógóró káàkiri kò síbi tó lè rìn dé ẹ lè rìn kú níbi tí ìṣẹ́ bá yín mulẹ̀ dé ẹ lè rìn ìran dìran ni o ègún ìran ni wọ́n gbọ́ ìran wọn wọn lówó rí o bó ṣe wà yẹn ẹ̀ẹ́dẹ̀ lè lówó tẹ máa fi kú ẹ máa tálákà kú ni ẹ máa rìn kí bàtà tó wà lẹ́sẹ̀ wọn lọ́lọ́mọdún tó ti ń lò ẹsẹ̀ wọn bó ṣe wà yẹn ó máa padà rí lédè wọn ni. wọ́n ti lọ 50 years kúrò nínú ọjọ́ orí wọn lẹ́sẹ̀ yẹn. mélòó ló kù. èyí tó kù wọn máa fi rìn kú náà ni wọn ò lè lówó iṣẹ́ ó ti bọ́ fún wọn bẹ́ẹ̀ ṣe wà yẹn give up o ẹ má ronú pé fẹ́ lówó mọ́ o cause ayé yín ti bàjẹ́ finally ẹ má ronú pé fẹ́ ẹ lè. ó mọ nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́la àbọ̀túnla o má rò mí pin o. ẹ má tún rìn sẹ̀ lọ́la náà ni ẹ ṣe má rìn látẹ̀yìnwá ẹ má tún rìn sẹ̀ lọ́la. kò sí wàhálà ó ti lọ. ẹ wá jẹ́ fún yín ní last one ni o ẹ jẹ́ fún yín ní last one ni bó ṣe wà yẹn cause tí bá fún yín next time ẹ tún máa ṣe bẹ́ẹ̀ nílé ayé yín nílé ayé yín tẹ máa fi kúṣẹ̀ kúrò nínú ayé tẹ máa fi tẹ́tẹ̀ wáyé tí bá gba báyìí ẹ gba báyìí tẹ bá rí mi next time tẹ bá súnmọ́ mi lásán pé ẹ̀kàn lọ pẹ̀pẹ̀ pé ẹ súnmọ́ mi má bọ́nú yín gan o wá jáde má bọ́nú yín gan mo ṣe ń fún yín ní respect ni o kẹ́ jẹ́ kó orí yín pé orí yín tí ò pé yẹn kẹ́ ẹ̀ mú ògógóró wèrè kiri ó lò ṣe ó bọ́n ṣe rí. láyé la jẹ yín tí bá tún kọ tí bá gba báyìí kẹ́ gba báyìí tí bá tún súnmọ́ mi má ṣe ìdí kẹ́ máa mú ògógóró lórí. báyìí kọ́ ni yóò máa rí lọ àwọn ìṣòro tí a kò dá mi mọ́ gbogbo ìṣòro tí a kò dá mọ́ mi báyìí kọ́ ni yóò máa rí lọ. bàbá ní mi ò gbọ́dọ̀ bú lónìí àfọlá ilẹ̀ ọlámọ́tàn. oṣù tẹ máa ṣe ni every time ni wọ́n máa dúró dè yín mi ò ráyè gbogbo orí burúkú yẹn o ẹ máa bá mi nílẹ̀ sí yẹn.
òjijì má ṣe ìgbọ̀mọ̀mọ́ mi lọ́wọ́